adúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ àtìgẹ́ Ọlọ́run kó lọ bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó máa bá wọn ará ilé kó máa bá wọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé ọ̀nà náà tí ó mú wá títí di ìjọ ìkẹyìn. ọ̀rọ̀ táwa nínú ìjẹjọ ọ̀nú ẹ̀ náà la wà lónìí. ìjẹjọ lọ́lọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí a kà fún wa nípa owó èlé àti bóun ṣiṣẹ́ léèwọ̀ ọ̀rọ̀ ti jẹjọ nu òun ṣe wò ṣiṣẹ́ lẹ́tọ̀ òun ṣe owó èlé léèwọ̀ lónìí ibi lọ́lọ́run ṣẹ́ lórí owó èlé ibi ẹni ń fa ká máa rojọ́ tọ́pọ̀ lórí ẹ̀ àròjọ lórí ẹ̀ǹjẹ̀ ẹ̀dógún àròlé jẹjọ àátúrò lónìí torí pé ntí ò ní lẹ́yìn olówó èlé kì í lẹ́yìn rí àwọn ó sì máa gbọ́ ntọ́lọ́ gangan wí fún rẹ̀ lórí ẹ̀ ní ìsìn ọlọ́ni yẹ máa hákùnlá òrìbá òun ọ̀pọ̀ owó tó wé èlé bá ń bẹ́ẹ̀ mi wọ́n parẹ́ máàkù ti jẹ́ máàkù lédè Lárúbáwá òun ni hilak ìparun wọ́n sọ ìparun sínú owó èlé yọ parẹ́ pátá ni ìyẹn nìkan kọ́ wàyó bí sọdọ̀kọ́tì ẹ̀ ń bá lówó lọ́nà halali tí ń yọ zaka owó tó ní tí ń ṣàánú àwọn tí ò ní nínú tọ́lọ̀ ń fọ́n ọ̀hún jẹ́ kó rẹ̀ ọmọ dàgbà sí. dáa pé rọ̀bà ìrìtìfáà ni pé nǹkan máa pọ̀ sí ọmọ lókè ìparun ọba àǹtọ́jẹ́ pé wéèlì mẹ́mbẹ́ àdàgbàsókè ọba àǹtọ́jọ́ wọ halali tẹni tó ní ń ṣàánú àwọn èèyàn ọ̀hún mú dàgbàsókè bá. La yuhibbu kulla kaffarin athim. ọlọ́ọ̀lẹ́mi ọlọ́ọ̀nba la yuhibbu kulla kaffarin athim n ò nífẹ̀ẹ́ sí àwọn olùkọ́tọ́ lọ́hùn àfi agbórí ọlọ́run mọ́lẹ̀ kafar jamu káfíru àní kufaru àbí káfírun ṣùgbọ́n ní ẹ̀sẹ̀ ní kafar bimaana ẹ̀ tí ń ṣàìmóore sọ́ba tọ́ da kẹ́pẹ́ ntọ́lọ̀ ọ̀fẹ́ ní ń fẹ́ ntọ́lọ̀ ọ̀fẹ́ olódì sí àfẹ́mi ẹlẹ́sẹ̀ látara ìfimù ẹlẹ́sẹ̀ pẹ́pẹ́ ntọ́lọ̀ ẹ̀sẹ̀ ni máa ń dá tiẹ̀ ntọ́lọ̀ ń pè lẹ́sẹ̀ ń gangan la yọ tiẹ̀ òun fi ń sayọ̀ bí tilẹ̀ wa lónìí pẹ́pẹ́ sì náà ṣiṣẹ́ nǹkan ayọ̀ ni ọtí mímu nǹkan ayọ̀ ni bíbóra nǹkan ayọ̀ ni olè jíjà nǹkan ayọ̀ ni ká máa pa àyàn bí gbàtẹ́ yẹn ń pẹ́rẹ́ nǹkan ayọ̀ ni àwọn èèyàn kakọ́ àwọn èèyàn bí gbà tí wọn gbà pọ̀ ọjọ́ ń bẹ pé àápàdé ọlọ́run ẹ̀sìn ògbèjì làwọn yẹn ṣe ń sáyé bàbá ìmọ̀ àdán tòní ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn láṣẹ gbé òsì wọn láṣẹ pamọ́ lọ́wọ́ wọn gbogbo tọ́lùkà kò ń ṣe pamọ́ díjọ́ ọ̀dàjọ́ ni ayẹlẹ yẹn ti ṣe nǹkan tí pé bẹ́ẹ̀ kò pé lọ́rùn àṣegbé ń bẹ láyé tẹ́pẹ́ àwọn èèyàn lágbára ńgbà Bọ́lá Ìgè mínísítà ti ń bẹ lẹ́nu lọ́fíìsì lọ́wọ́ tó ní pọtifólíò sáfẹ́ mínísítà wọ́n pa Bọ́lá Ìgè kò lójútu di òní wọ́n parọ́ débi pé wọ́n tó parọ́ pé àwọn amúrọ̀bà ni wọ́n tó ń gbò tó dásìkò kan ní àwọn kòókè ni ìtí ò ti ẹ̀jẹ̀ mọ́ra wọn àwọn tí wọ́n fẹ̀sùn kàn gan pé wọ́n pa ìbẹ̀lágbẹ́ ẹ̀wọ̀n lágodi ó sì tún dìbò sẹ́nẹ́ẹ̀tì ó sì tún wọlé láì kó ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n fi ṣe chairman industrial committee ní senate ọ̀n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lágodi o wọ́n tún fi chairman ní national assembly pẹ̀lú chairman committee èèmọ̀ ńlá lọ́rọ̀ Nàìjíríà gbogbo tó ká kò ṣe gbé tọ́lọ̀mọ́ ẹ̀rọ pé la yuhibbul kulla kaffarin athimin ọ̀fẹ́ náà wọ́n aláìmúre ọ̀fẹ́ náà ẹlẹ́sẹ̀ bí máàná gbogbo ẹ̀ bá ṣe ń tọ́ ọ̀fẹ́ láyé ń padà bá àbọ̀lọ̀ kò ní lójú rí Ọlọ́run tẹ́yìn ò bá ti fẹ́ lẹ́yìn òdìkejì jẹ ní kàrá ìkórè àánú ẹ̀yìn tá a bá fẹ́ náà kórè ẹ̀nu ọkórè àwọn yóò sì dọ̀nà ǹjẹ́ ọ̀dájọ́ tafsir pọ̀ mo sì fẹ́ ká ní díẹ̀ lónìí ìfẹ́ ká tó dó lórí ẹ̀mọ́ ǹjọ́ mẹ́jọ. alladhina amanu wa amilus salihat. gbogbo àwọn tó gbọ́lọ́ ń gbọ́ tẹ̀sí ń ṣiṣẹ́ rí wà á kọ́ mú sọ̀la tẹ̀sí ń gbèrú dúró ìkọ́mọ́tò sọ̀la ti yàtọ̀ sí pé èèyàn ń kírun ìjọba pé yòkémù wà mí má ọlọ́ọ̀ni alif lam mim dalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. àwọn tí wọ́n ń gbèrú dún yuqimuna as-salata àwọn àfọ̀ ní èdè Lárúbáwá nínú òfin Islam wọ́n tọ́lọ̀ máa lo ìkọ́mọ́tò sọ̀lá àwọn nǹkan mẹ́ta ní wí. àkọ́kọ́ ni pé àdáwò ha bí wákìtì ha kìkì lásìkò ẹ̀ gangan ara ìkọ́mọ́tò sọ̀lá ti lọ wá. ẹlẹ́ẹ̀kejì kìkì bí arkani ha bil kamila kìkì pẹ̀lú gbogbo oríkèé rẹ̀ ìnú lóríkèé onírúkúnù orígun gbogbo orígun ó pè bẹ́ẹ̀. ẹ má sì gbọ́n tí àwọn onífíkì máa ń wíyé
nínú nǹkan tí Yorùbá ò ní lọ́dọ̀ ń bí irun rárá òní ẹ̀tìdálù àti tùmọ̀nínà wa ní mọ́sáàbù Imam Maliki nínú faraidu sọ̀láàtì ní alẹ́ ẹ̀tìdálù wà tùmọ̀nínà sí wa mọ́sáàbù Imam Maliki ti ara West Africa ara United Arab Emirates gbogbo ara Madina munawara anabi ọ̀sálàm mọ́sáàbù Imam Maliki ní mọ́sáàbù wọn Emirates mọ́sáàbù Imam Maliki ní Kọ́tọ́rọ̀ Imam Maliki ní gbogbo the whole of West Africa mọ́sáàbù Imam Maliki la wà ní fíkì ní mọ́sáàbù ní mọ́sáàbù Imam Maliki lára ọ̀nà yẹn ó ní alẹ́ ẹ̀tìdálù ni pé tẹ́ bá wà lórí ìdúró ẹdúró dá ara ìkọ́mọ́tò sọ̀láàtì orí pé gbogbo oríkèrún yóò pè síbẹ̀ tí ó bá jẹ́ ìkọ́mọ́tò sọ̀láàtì ìwà yóò kéé múnà sọ̀láàtì ọlọ́run wí oríkèrún ó pè bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn afáwa ń tẹnumọ́ ni pé máa ṣàrọ̀ ìtìhà ìrún ní sáríìtì oní ṣùrùtù méjì nìrún ní ṣùrùtù sí àti ṣùrùtù rùjù lọ́dọ̀ àwọn onífíkíw májẹ̀mú méjì ní bẹ fún un kì í ṣẹyọ méjì o sábà pa gbogbo ẹ̀kọ́ mọ́kànlá ni ìkàmánu ìkàmẹ́fà ṣurutul wujub òní pé kí ló sọ̀rọ̀ dọ̀rọ̀ yẹn fún yẹn lára ilé yìí ni pé alìsàmù wa alìbùlùkù wà lára ẹ̀ àbí tẹ̀mjíìs ìmọ̀ alìbùlùkù ìmọ̀ àbí tẹ̀mjíìs kéèyàn ti dọ́tun mọ́ yàtọ̀ sí ibi ọmọ ọdún mẹ́wàá tọ́pẹ́ àdébíyọ̀ sáwọn pé ẹ̀nà yàtọ̀ ọmọ ọdún mẹ́wàá tí ó bá kírun ẹ̀mọ̀ ọmọ yẹn ọmọ ọdún mẹ́wàá tí ó bá kírun ó túmọ̀ sí pé pẹ̀lú àìsí bàlágà rẹ̀ ó ti dé stage ẹ̀ tó gbọ́dọ̀ máa kírun tí ó bá ní tí a ń torí ìrún tó ọ̀dájọ́ àdébíyọ̀ sọ pé wọ́n náà tó pé kò kírun sọ́ra àṣàdà tẹ̀mjíìsì nù sínú tẹ̀mjíìsì ni. ṣé ìta àwùyé nìsín lára ẹni dùkúlù wa ti wá ṣòrótò lùjúbì ni ẹ lè kírun dáìjà pásíkò ẹ̀ tó ṣòrótò sí àtọwọ́ àti ẹ̀ lọ́tọ̀ ṣòrótò sí àlẹ́ àtọ̀ àárọ̀ pé ẹgbẹ́rún làlúwàlà ẹgbẹ́rún wà ní pẹ̀lú ẹ̀gbin tẹ́ẹ̀bà nínú wájú Ọlọ́run pásíkò òun bá tó tẹ́ẹ̀bà wà mímọ́ ẹ̀ lè kírun èyàn lè máa kírun ẹ̀ làlúwàlà ṣòrótò sí hà ni pé ìrún ọ̀là náà àfíà èyàn wà mímọ́ ni. ṣé tí wọ́n wúyé nìsín àwọn ṣòrótò yẹn lọ bẹ́ẹ̀ kí n má tún waste time lé lórí torí àti save time àìwá sábà tẹ̀lé olólùwọ̀n wa ń lò yìí pé àwọn èèyàn tó jẹ́ nire lọ́dọ̀ Ọlọ́run náà lè dẹ́rẹ́ àmúlò àmìlò sọ́ọ̀lì àti ìlara àròyìn wọn ni pé wà á kọ́ mú sọ̀lá àtà wọ́n mọ̀ gbẹ̀rùndó wà á táwù zakata wọ́n mọ̀ yọ zaka dúkìá wọn nílẹ̀ Yorùbá téèyàn 100 bá ní owó nílẹ̀ Yorùbá tí zaka wọ̀ 5 nínú 100 ní yọ zaka táyàn 100 bá lówó nílẹ̀ Yorùbá tí zaka wọ̀ wẹ́ lásìkò tá a rí sí bi 200,000 bi 280,000 300,000 ní zakawọ tẹ̀bá dé tó lówó ndadé kódà àwọn tó jẹ́ multimillionaire sáà ni wa àwọn gan ni yóò zaka àwọn tó wọ́n kéré tẹ́ pé 400,000 gbogbo tó fi ń ṣiṣẹ́ 500,000 700,000 ní yóò zaka àwọn tó kéré máa fẹ́ yọ zaka òun gan lọ́dún kan zaka tí ó yọ ó lè tó 20 million àwọn yẹn gan ni ó yọ zaka táwọn yẹn bá sì yọ zaka ni wọ́n lọ àwọn kànìkànì ń bẹ ká má darúgbà ní kankan táwọn bá yọ zaka ni tẹ́nìkan yọ zaka 20 million ó mè pé tó wá fún ẹnì kọ̀ọ̀kan ní 1 million yẹn 20 lọ́sọ̀dọ̀ lówó tó àdọ̀dọ̀ tí ń bọ̀ pé owó ṣe yọ sàká mi bẹ́ẹ̀ lè yẹn 20 yẹn yọ sàká báwo ló ṣèṣe ní dínkù nínú ìlú ọmọ mùsùlùmí ọ̀rọ̀ admissions university òbí rẹ̀ òwò tí ò ní rí kẹ́pẹ́ gbogbo ẹ̀rọ yọ sàká ni ládùúgbò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹ sàká tí mo sá sí àdúgbò kọ̀ọ̀kan ní pọ́ọ̀sì sàká tá a kówó sí tọmọ kan admission bàbá rẹ̀ sẹ́ni níka ebi yà wá sí pọ́ọ̀sì sàká ni wàá gbowó admission yóò gbowó tí wọn lọ fi sanwó sukú ọmọ ẹni ẹgbẹ́ ẹ̀kẹ́ jamani ọmọ jamani sì ń sọ́fà yìí bàbá rẹ̀ olówó dání wọ́n sì ti mú lórí yìí wọ́n mú ní LAUTECH wọ́n ní wọ́n san 65,000 yóò san 55,000 wọ́n lọ yáwó èlé torí ẹ̀ ní níbi táwọn multimillionaires ń bẹ ládùúgbò bàbá yẹn lọ yáwó èlé àti yàtìyàwó àtọkọ àti bàbá ni lọ yáwó èlé àtọkọ àti yàwó wọ́n yáwó èlé ni kí wọ́n yáwó èlé lórí ìgbà tó lówó mẹ́ ládùúgbò kọ́dà ẹ̀ńtà kókó oṣù méjì lónìí tí ó tó yọ zaka tó sọ kẹ́ni kan dààmú lórí owó yóò yọ ọ́ lẹ́nu zaka rẹ̀ tí èsàn tí bí àbùkátà ni ẹ yóò fọ ní 70,000 yóò sì kọ́ ọ́ lẹ́kọ̀ọ́ yọ 70,000 nù zaka òun gbọ́ bá di oṣù méjì tí ó yọ zaka tán calculate gbogbo tí ó yọ zaka yóò sì yọ 70,000 kó o náà tó kù ní òkú jáde yóò fún àrùn tí ó tún fún magana yakari àbẹ́ yakari ba kí ni ádámù sí èèyàn wà nù ìjọ ìsìlámù yọ wà láàrin gbogbo àbáyé aṣọ tọwọ oúnjẹ jọ ní ọwọ́ lónìí lọ́wọ́ oúnjẹ ẹ̀dógún lọ́wọ́ ní jọkànlélógún lọ́wọ́ lóṣù kan lónìí èyí sì lẹ́yìn ẹ̀ka tí ó sànù ẹ̀ tí ó bọ́ta aṣọ 1,000 jàlábíà bóyá sẹ́wọ́n dẹ́rẹ́ 800 kankan ta lẹ́yìn kan kàrà méjì tí ó kó 1,500 ní ọlọ́ tí ó sì kàṣọ méjì fún àfahàn kí ẹ bá ń fún aṣọ àfahàn tó ń bọ̀ ẹ bá ń fún aṣọ méjì tó wá sáìsì ẹ̀ náà sọ yìí èlò ní kọ̀ọ̀kan yìí báyìí yóò sì kówó lẹ́yìn sì máa lọ́n tẹ̀ wọ́n kẹ́ pé àfahàn ìwà máa sọ yín wọn lẹ́yìn aṣọ méjì ọ̀dọ̀ mi ń bì tí ò ní mẹ́tọ́ra ǹjẹ́ olè mùsùlùmí dábàá Saudi Arabia nínú yẹn wa
Saudi Arabia ọmọ ẹ̀ Saudi ọmọ ẹ̀ Saudi o wàlẹ́ ọmọ ẹ̀ alọ programu kan ní Kaduna ní ìrántí máa bọ́yá August àbí September ọdún tó kọjá yìí alọ seminar kan ní Kaduna 5 days seminar la lọ ní Kaduna wọn kó jàlábíà wà á fún amẹ́lẹ̀ láti Saudi tọ́tọ́ kì í sálòkù tó tán mìnìjọ tí kíní lébèlì ń bẹ lọ́rùn ẹ̀ báyìí pẹ́pẹ́ àṣẹ ń fọkùn jáde wọ́n kó wa wọ́n tó rẹ̀ báyìí ní kó kákó wọn musa ìṣẹ̀ wọ́n yóò bẹ̀rẹ̀ kan lọ́rọ̀ àdánsẹ́ láti Saudi pé káwọn afáwọn yẹn tó bá wà bíi program yẹn. ọmọ tèmi kẹlẹ̀ mi fún ní tèmi gbà mú mu délé tóyèmí ní jàlábíà pọ̀ nlé máa rí pé jàlábíà tuntun lélẹ́yìí lẹ́yìn fún ọmọ kan máa lò tuntun náà fọlùkàlùkù wọn kó rẹ báyìí tó ká kún un sáìsì ẹni tẹ bá mú kẹjọ sáìsì ń tẹ tẹsẹ wò ẹ tó da padà nù náírà rẹ ẹ kó sínú báyẹ padà ẹ tó sọ ẹ tó mú mi tí sẹ fi tó ká kún fi sáìsì ẹ nígbà gbogbo amọ̀tán èèyàn tó wà ń bẹ alẹ́ ní 100 o nígbà olùkà kún mú tiẹ̀ tà sọ kù lẹ ẹ tí o sì máa rí ló fún aláṣọ tí o máa rí ìyá jẹ wọn nàìjíríà débi pé ń bọ aláṣọ láti Saudi wọn fún ara ìsìnjẹ láti Saudi wọn rẹ pẹ̀rẹ̀ súná ara Saudi tó bí wọn fẹ́ pẹ̀rẹ̀ mẹ́wàá kó ìṣe súná tọ́ba pẹ̀rẹ̀ ní Saudi kò ní rẹ̀ tí ọba jẹ́ wọn àkẹ́nà súná wọn ránṣẹ́ sí Nàìjíríà àwọn ará mẹ́rin kankan wà bá wọn pẹ̀rẹ̀ súná wọn àkísà wọn pé ẹ wá pẹ́ pẹ́ẹ́nà o èyàn mẹ́rin mẹ́rin kọ̀ọ̀kan wọn àpín sọ́nà mẹ́rin ewúrẹ́ kọ̀ọ̀kan kò lọ nínú ọmọ àdó ọmọ jẹ ǹjẹ́ òde yẹn ti dẹ́nu pa fún rẹ̀ tí ìbá yẹn pẹ̀lú búra wà ní lẹ́ẹ̀mejì lóṣù ó kéré tán ó yẹ káwọn bá lé ní ọmọ pé wúrẹ́ jẹ́ nù lé kéèyàn lọ sọ́jà kan lọ rí wúrẹ́ 5,000 6,000 kí wọ́n pa jẹ́ wọ́n jẹ́ tán láàrin ìjọ kẹta wọ́n tó lẹ́nu rẹ̀ rà mí jẹ́ tí o tó di jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ wọ́n tó pa ẹ̀rọ mi èmi ó lọ sí ni wá ní ilẹ̀ láfi abẹ́ níbà ẹnìkan bẹ́ẹ̀ ń jẹ́ gèrè mẹ́rin fámi ọ̀gọ̀rọ̀ ilẹ̀ sáà ma fámi ta ló ma fámi nu wa tọ́ ẹ̀ di mọ́ríkàsì Saudi ní jẹ́gẹ̀dẹ̀ wọ́n eré náà jẹ́ pé ẹ lọ rẹ lórí igbá yíyé pé wúrẹ́ jẹ lójoojúmọ́ ni ẹ̀ tó wo so ẹ̀ka èlò wọn rẹ yóò kàn ní wọn lọ mẹ́rin 7,000 wà wọ́n òun àti àwọn ẹ̀yọ́ kàpá jẹ wọ́n ti jẹ tán gbadì lọ́dún làwọn tó lọ rẹ rà mí wà yóò tó pa jẹ lọ́tọ̀ la nígbà pẹ́ẹ́rẹ́ jẹ́ ń jẹ ni kọ́lọ́mọdé yà ọjà apani lahum ajrun inda rabbihim àwọn tó bá ṣe tó ń wí tágbóhùn gbọ́ tán sẹ́ẹ̀rì tán kírun tán jọ zaka ẹ̀san rẹ̀ ọ̀jẹ̀ tí wọ́n lọ́dọ̀ ọlọ́ọ̀bá wọn wala khawfun alayhim ọlọ́run ní kò ní síbẹ̀rù fún wa lórí bí wọ́n lọ wọ́n ò sì ní banújẹ́ lórí tí wọ́n fẹ́ yà á mójútó gbogbo ẹ̀ àfàwọn Ibn Kathir ọ̀rọ̀ bá wa kẹ́ orí yukhbiru ta'ala annahu yamhaqu riba yudhibuhu ọ̀rọ̀ kọ̀wé ìlú rẹ̀ imma an yudhiba bil kulliyya min yadi sahibi ẹnu kò ń parí pátá lọ́wọ́ ẹni tó ní ẹni tó ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ń parí yányá aw yuharrimuhu barakata mali àbí kò mọ̀ jẹ́ owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lálùbáríkà yóò máa síbẹ̀ tí o ṣe yóò máa kawó ńláńlá kò sì ní sí dáadáa láyé fala yantafi bihi bal ya'dimuhu bihi fi dunya yóò ní owó sọ̀rọ̀ kó ní fi sànfàní owó yóò rún sáyé tí o ní láǹfààní kan wa yu'aqibu alayhi yawm al-qiyamah yóò àjẹyà lórí ẹ̀ta àdìjọ́ ọ̀dájọ́ kama qala ta'ala gẹ́gẹ́ sọ pé qul la yastawi al-khabith wat-tayyib walau a'jabaka kathratu al-khabith ọlọ́run ní ntọ́jẹ́ ntọ́mọ́ tó ń ṣe lẹ́tọ̀ àti ntọ́jẹ́ ẹ̀gbin tó ń ṣe léwọ̀ ọlọ́run yẹn ṣe nǹkan kọ́dà bí tó ń ṣe léwọ̀ bá pọ̀ rẹpẹtẹ lójú yín kò ní lẹ́yìn. ọlọ́run ní wọ̀nyẹ́ jẹ́ àlọ́ khabitha ba'du ala ba'din fayarkumu jami'a fayaj'alahu fi jahannam ọlọ́run ní gbogbo ntọ́jẹ́ nǹkan ẹlẹ́gbin òun kó gbogbo ẹ̀jọ́ pọ̀ bí ìgbà tí yẹn kó tó aṣọjọ́ tó ẹ̀wàjọ́ tó àpò rẹ́sìjọ́ tó agagelele lórí ilẹ̀ ayé lẹ́yìn ìgbà náà fayarkumu jami'a fayaj'alahu fi jahannama òun kó parun bá wà dá wọn sínú jahannama. ọlọ́run ní wà má àtẹ́tún mi rí balẹ̀ yẹrìbù fi àmúwálì nẹ́sì falẹ̀ yẹrìbù ìndàlá ọlọ́run ní tẹ́ bá ń gbà lówó èlé lọ́dọ̀ àwọn èèyàn nítorí kí nǹkan yóò lè pọ̀ sí kọ́ lókè ọlọ́run ní ò ní lókè lọ́dọ̀ mi lójú tí yóò ti máa lókè kò ní lókè lọ́dọ̀ tẹ̀mí ìyẹn rún. ọlọ́run ní yẹ́mà hákò láwù rìbá wàhádà nàzírù kábàrì lẹ́dí rúwìyà aná abdullahi bin Mas'ud radiyallahu anhu annahu qala wọ́n gbọ́rọ̀ alátọ́dọ̀ abdullahi ọmọ Mas'ud kọ́lọ́run yọ́nú sí i ó dé àríbà wàyín kathura owó èlé kódà bó ti wọ́n pọ̀ tó tọ́ba pọ̀ gèlè máa lọ́wọ́ yẹn tí yẹn lówó tọ́pọ̀ rẹpẹtẹ fàyínà àkìbátà ó tẹ̀sírí ìlà kọ́l ìgbẹ̀yìn rẹ pé yóò di kékeré báyìí tí ò ní tó nǹkan mọ́ lọ́wọ́ yẹn tó ní yóò di kékeré tí ò ní tó nǹkan mọ́ ó lè kọ̀ láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n kò ní dalẹ̀ wàhádà hadith kọ́dọ̀ wà imam ahmed fi musnadihi hadith imam ahmed ló gbà wá látọ̀dọ̀ abúlé ibùdó mọ̀sùn kọ́lọ́ yọnu sí
ó tún gbàgbé àlàtọ̀ dàní bí sọ́ọ̀ sálàm ó ànábì ní nàríbà wà ń kàtúrà fàyínà àkìbátọ̀ tẹ̀síwì làákọ́l ó lánàá ọ̀sán gangan lọ sọ bẹ́ẹ̀ wípé owó èlé bó ti wọ́n pọ̀ tó láàárọ̀ ọjọ́ ìgbẹ̀yìn rẹ̀ ni pé yọ padà lọ síbi yóò rùn. wàhádà mi ń bá bí muamala bí nàkídì makasod ìyẹn ni pọ́lọ́ ń bá yàn lónìí bá lò pọ̀ pé òdìkejì tó ń tàn mọ́ tó fi lọ gbowó èlé ní ṣe fún ọ ọfẹ sáré dolówó ni kò rówó ṣiṣẹ́ kó rò tètè pọ̀ ṣùgbọ́n àrùn ni ntọ́lọ́ ń wí nù. àfa lọ́dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánu yọ̀sán sọ pé mẹ́ni takarọ̀ alal muslimin ta'amahum darabahu Allahu bil iflas wal judham ẹnikẹ́ni tí bá ń sí kó ọjà apamọ́ ìṣe hodin ìyẹn ọdọjà ìyẹn kọjá apamọ́ fáwọn mùsùlùmí láti sọjà dọ̀ wọ́n lọ́jà ọlọ́run ní ìbàjà darabahu Allah ìyẹn ìbàjà pẹ̀lú kíni o pẹ̀lú nǹkan méjì nǹkan àkọ́kọ́ òní àlè iflas kíni jẹ́ iflas liquidation ìyẹn jẹ́ kó liquidate yóò ti nírí ìwà akópanúbà kò ní padà ní ma yóò di tálákà wọn jòdáàmù ìwà máa fa ìsàn sí tẹ́tẹ́ pé jòdáàmù gangan láìsàn ògbódò ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀tẹ̀ kíníkà tí máa ń géyàn tí máa ń rí ọmọ níkà ọ̀hún èyí fi àfibàjà lẹ́yìn tó ti rún téèyàn nítan yóò tún wá kó àìsàn ara báyẹn téèyàn máa tọ́jú ara lé ọmọ àṣẹ bùkátà yóò máa gbọ́ bùkátà mọ̀ lọ́yàwó àtọ́jú ẹ̀ bí máná òun nífẹ̀ẹ́ sí nǹkan méjèèjì òun nífẹ̀ẹ́ sówó èlé yóò rún òun nífẹ̀ẹ́ sí kéèyàn máa kọjá pamọ́ láti sọjà dọ̀ wọ́n òun kó pamọ́ bá téèyàn bá rí mbẹ́. wọ́n yóò bí sọ̀dọ̀ kọ́ọ̀tì ntọ́ ẹ pé owó mímọ́ ni téèyàn rí lọ́nà ẹ̀tọ́ tó sì yọ zakati ń ṣe sàrà ọlọ́run ní jẹ́ kí dáàlú barika ọba bidọ́mi ìyá wa takhfif min riba ṣe mi rọ́bà ṣe yarbo kàtàrà wà ní máàhù ọwọ́ sọ di ọ̀pọ̀ oúnjẹ máa ga sókè sí àáfà wa kan nínú àáfà ó ní yorùbí bidọ́mi wa tashdid yorùbíṣ ní tẹ̀rẹ̀bíyà àwọn alátara tẹ̀rẹ̀bíyà ìyẹn pa àmà rè tí ó fi máa dàgbà àbúrò yà kọ́ lọ́n yọdún sí ọlọ́run sọ pé máa ń tasaddaqu bi adli tamratin ẹnikẹ́ni tó bá ṣe sàárà pẹ̀lú tó ṣe déédéé èso dàbí inú ẹ̀yọ kan min kasbi tajibin nínú ṣẹ́tọ́ mọ́ tẹ́pẹ́ owó àláàlì lè ra dàbí inú tẹ́ fi ṣe sàárà fún yàn dàbí inú ẹ̀yọ kan wala yakbaru la illa tayyiba àríwá ọ̀sán náà ọlọ́run ní gba nǹkan tó tí ọba mọ́ ntọ́ba mọ́ nìkan sọ ni máa ń gbà fa inna la yataqabbaluha dájọ́ ọlọ́ba ọgbà sàárà tó ṣeun pẹ̀lú támúrẹ̀ ẹ̀yọ kan biyaminihi ọlọ́wọ́ gbà sọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí thumma yurabbiha li sahibiha ọlọ́wọ́ máa jẹ́ kí dàbí wọn máa tóbi sí kọ́ máa tóbi sí fún ẹni tó fi ṣe sàárà kama yurabbi ahadukum falwahu hatta yakuna mithla jabali gẹ́gẹ́ bí ẹni kọ̀ọ̀kan yín ṣe máa ń tọ́jú irúgbìn tẹ́ bá gbẹ̀ náà lẹ̀ tẹ́gbẹ́ kókó tó àwùlẹ́gbẹ̀ ẹ̀ lọ́ọ́ fa kókó tu fún kó balẹ̀ ayé gbèrí torí ẹ̀ bá fa kókó tu fún kókó òrìjẹ́ kó ọ̀ dàgbà èèmọ̀ lọ́lọ́ aláyè ọlọ́mọ ìjọba lójú kọ èyí ò ro oko ẹ̀ san oko ẹ̀ tán ro ẹ̀ kọ ibè ẹ̀ gbẹ́ àgbàdo lẹ́yìn tágbàdo bá wù tán kókó kékeré hurú lẹ́gbẹ̀ẹ́ láàrin ọ̀sẹ̀ méjì sọ̀sẹ̀ mẹ́ta kókó ó sì ju àgbàdo lọ wọ́n bá àgbàdo mọ́lẹ̀ ni tẹ́yọ̀ bá lọ tí gbogbo kókó kó ẹgbẹ́ àgbàdo ní ọ̀nà lọ́wọ́ àgbàdo ò ní gajù báyìí lọ tí ì pọ́n yọ kẹpẹ́ lé wíwọ́ ayọ́dùkẹ́ ní ọba ní sọ ọmọ gangan ètò náà ń fẹ́ òwú yóò hù ẹ̀yin lọ́lọ́ọ̀dọ́ kó lẹ̀ fún ẹ máa lọ tú àtàgbẹ̀ fẹ́ máa mú nǹkan lọ́fẹ̀ẹ́ ló fún òní tó ń dùn lọ́la tójú sọ́mọ̀ sí tí nǹkan dàgbà ọ̀ àfẹsẹ̀ kankan tó fi máa rí mú bẹ́ẹ̀ bá ti lè ro oko àjẹpẹ́ ra kẹ́míkà tẹ́ fi fi oko tí ò ní yẹ kókó ọ́ dàgbà torí pálọ̀ ní ọlọ́jù sí ewu olóṣèlú ilẹ̀ rẹ̀ tẹ́ gbìngàn lé lórí sẹ́yìn kẹfẹ́ dédé máa rówó láì lọ́fẹ̀ẹ́ lófo láì ṣiṣẹ́ kankan àwọn kókó òwú gbà bẹ́ẹ̀gì ọ̀hún ẹ̀kan òhù kòkòrò òhù gbogbo nǹkan náà mọ̀ wùlẹ́gbẹ̀ẹ́ àwọn tó ayára gajù lọ iṣẹ́ ìgbìn gángan àwọn gajù lọ. láyé kéré kẹtì máa jó ẹ̀rọ kó ti ń jẹ́ yéèpè tí èpè bá ń kú báyìí lẹ́gbẹ̀ẹ́ àgbàdo àbí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gẹ́ láàgbà tí wọ́n tọ́ ọ̀sẹ̀ méjì èpè ó sì ti ga ju ẹ̀gẹ́ lọ yóò ti wà lórí ẹ̀gẹ́ tí ó ti lẹ́wọ̀n gbogbo orí ẹ̀gẹ́ báyìí yóò tún lẹ́nu síbò mi pé bó ba tó rí gàmí tó tún náà náà bẹ́ẹ̀ bá tètè tù dí rẹ̀ tọ́bẹ̀ yìí so kíní rẹ̀ tí í so tágbẹ̀bẹ̀ yìí kó sóko tọ́bẹ̀ yìí la yóò sàrí dábàá rí epopo àní ọ̀wọ̀n lọ wá èyí ọkọ̀ mọ̀ fi ẹ̀pẹ̀ gbọ́ ara rẹ̀ tẹ́jọ́ wọn jáde báyìí téyìn dábàá bẹ́ẹ̀ bá dábàá rẹ̀ máa fi kú rárá ọlọ́run kábíyèsí rẹ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti mú owó lọ́nà halali kọ́nà bó kéré mọ̀ntàsọ́lákọ̀ bí adlé tamura ẹ̀yìn ó rí pé dàbínú ẹ̀yọ̀ kún so inú tó kéré lọ́wọ́ tẹ́ ẹ bá ra dàbínú 20 naira tàbí ẹni sìn mélòó náà ń jì 20 naira ní sìn mẹ́fà 20 naira mẹ́ta ní 10 naira abẹ́ẹ̀ rí nǹkan ó yẹ pé kọ̀ọ̀kan rẹ̀ kò pé tú ẹ̀kọ́ kan gbá ò pé ẹ̀ka ò pé 4 naira kẹ́nìkan amú dàbínú 4 naira fàpèjúwe 4 naira kẹ́nìkan mú báyìí kó a fi ṣe sàrà ọlọ́run sì torí pé owó àlàálí ló fi ra dàbínú fún yàn yóò àfàlùbáríkà sọ owó yẹn ó máa dàgbà owó yẹn máa dàgbà yóò máa dàgbà
bẹ́ẹ̀ yìí náà ṣe tọ́jú nǹkan tẹ́ ẹ bá gbìn ti fi ọ̀nà dàgbà bẹ́ẹ̀ bá gbìn ọsàn àbẹ́yẹn gbìn ìbẹ́pẹ àbẹ́yẹn gbìn ọ̀gẹ̀dẹ̀ kọ́dà bó sẹ́yìn kùlé tí àwọn bá ti máa ro kóńdì rẹ̀ kò ní í dàgbà àárín kókó ni ó ti máa mí tẹ́yìn yọ̀ọ́kàn bàjẹ́ sí orí bẹ́ẹ̀ náà ni ní kòkòrò ọba bàjẹ́ kiri kọ́ bàdé àdíjẹ yọba bàdé ẹ̀jẹ̀ kò ju àná lọ àtọ́jú kan ní fi dàgbà ọlọ́ọ̀ni máa tọ́jú owó tó wá dé wà láàlì tẹ́ni tó ní yọ zakamẹ́ ti ń ṣe sàrà ń bẹ́ẹ̀ yìí ń tọ́jú oúnjẹ ọ̀dàgbà yọ pọ̀ sí yọ làlùbáríkà ntí wí gan-an. àbúrò yà tó ní àdúgbò ọ̀sán sọ pé innal abda idha tasaddaqa min tayyibin yakbalu Allahu minhu ẹrú kan tó bá ṣe sàrà láti nǹkan tó jẹ́ nǹkan mímọ́ tó jẹ́ nǹkan àlàálì Ọlọ́hun gba sàrà yẹn lọ́wọ́ ẹ̀ fayakhudhuha biyamini Ọlọ́hun fọwọ́ ọ̀tún ẹgbàá ní bígbà tó kó nǹkan rẹ fún ni ẹ ti fẹ́ ni tẹ́ fún Ọlọ́hun àtẹwọ́ báyìí pé nǹkan rẹ fún wa yurabbiha kama yurabbi ahadukum mahrahu aw fasilahu Ọlọ́hun máa mú kíní ẹ̀dàgbà yóò máa tọ́jú nígbà tí ẹ̀ ń gbé nǹkan yóò máa wù sókè yóò àdín tó tóbi gbáà wa inna rajula yatasaddaqu bil luqma àníwẹ̀ ọ̀sán lè yẹ ó sì sàrà pẹ̀lú òkèlè ẹyọkan náà ló fún yàn jẹ wọn ẹ ń bá omi sanwó náà bá ọba nǹkan kọ bá nǹkan kan tí o sì jẹ tí o sì dààmú lẹ lọ́ba ṣùgbọ́n èèyàn bó kéde kan lẹ̀ ohun tó sì ń jẹ́ sì dàdú pé bó sókèlè kan wá jẹ náà kan tó di pé wọ́n lọ bọ́ wọn náà tiẹ̀ wá òkèlè kan lè yé sí sàrà ẹ bá sì sàrà pẹ̀lú dédé òkèlè ẹyọkan oṣù láyé àníwẹ̀ ọ̀sán tún sọ̀rọ̀ lórí òun náà ntọ́nà ó ṣe fún un ó ní ọlọ́run tọ́lá rẹ̀ ga látàsírù mítà ọ̀hún yóò sọ òkèlè ẹyọkan dàbí òkè wúdù ní gíga ní ládàá lọ́dọ̀ rẹ̀ bí òkè wúdù ṣe ga tó bẹ́ẹ̀ lòkèlè kan ó ṣe ga tó ládàá lọ́dọ̀ ọlọ́ torí pé tó nílé ṣe sàrà hàn kátó aṣọ ìtọ́ pé oúnjẹ tó yóò yàn gan ló fẹ́ kàn rà fún yàn jẹ àbújẹ tó yóò yàn ló ṣe ìnulẹ̀ tó gbé fún yàn. wà á tẹ̀sí kò dárí káfí kitabillah àáfà lẹ́rìí tánìyàn sáwọn ìbẹnu tí ọlọ́run yé máa kó láwọ rìbá wà yóò gbé sadaqat ọlọ́run ní máa kó parun bó wéèlè yìí sì máa mú owó tó dé wà láti ṣe sàrà nù ẹ̀ yìí máa mú dàgbà. Abu Hurairah kọlọ̀ bọ̀ kó bá yọnu sí i ó tún gbàgbé alátọ́dọ̀ àníwẹ̀ ọ̀sálàm ó ní fìkáfìlà tẹ́ ẹ bá ṣe sàrà pẹ̀lú dédé òkèlè kan ọlọ́ọ̀bá yóò mú sátẹ̀lẹ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ gbà tó kó ngẹlẹ̀ fún àtàtàkùnà mítà òhùndín fatasaddaqu yóò àmọ́ dàgbà lọ́dọ̀ ọlọ́run tó fi tóbi dédé òkè wúdù torí délé ẹ máa ṣe sàrà Imam Ahmadu lọ́gbà wa Ibn Kathir sọ pé sọ ilé snad ó ní sanadu àdìsí ń dáa gan bó tẹ̀ pọ́dọ̀ ọ̀nù ẹ̀ èèmọ̀ ni ṣùgbọ́n sanadu ẹ̀ dáa pọ̀ Aisha radiyallahu anha oni àdúrà sọ pé inna Allaha yurbi li ahadikum tamrata wa luqmata kama yurbi ahadukum falwa wa fasila ata yakuna mithla ahwadi àdúrà sọ ni ọlọ́ọ̀bá yóò mú dàgbàsókè bá sàárà àtẹ̀yẹsí pẹ̀lú dàbínú ẹ̀yọ̀kan àbí òkèlè ẹ̀yọ̀kan yóò mú dàgbàsókè tí ó máa tóbi sí lọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ tí èè dàbí òkè wúdù gẹ́gẹ́ yìí náà ṣe é gbé kóró orúgbìn kékeré kan tẹ́ máa tọ́jú ẹ̀ tí èè da gàgàgàgàrà tí a ga kọjá ẹni tó gbìn àyẹ̀mọ́ yí ọ̀sán tá a gbìn tó ga jù á lọ ìbẹ́pẹ́ tá a gbìn jó ní láàrin ọdún méjì bẹ́pẹ́ ọ̀gá jù ẹni tó gbìn lọ tí ọ̀gá tó lọ pé yẹlẹ́ mẹ́rin kọ́dà ń gbọ́ bá dókè tán fífi tẹ́ bọ́wọ́ yín ọ̀bá tó láti mọ kárọ̀rù mọ́ lèyìn bá tún gé láàrin méjì náà fi ayọ̀ ẹ̀ka kékeré mi ẹgbẹ́ ọ̀tún ìgbé òsì tó ṣẹ̀ tún wá ṣe sùn mí táyà pé bẹ́pẹ́ lábẹ́ ìwé ẹ̀pẹ́ àgírísì rú tọ̀dọ̀ mi ni ẹ̀ ń bá bẹ lẹ́gbẹ̀ẹ́ tó fi yọ ẹ̀ka mi ńgbọ̀ ọba sọ ẹ̀ nílé kankan jẹ́ tó pé bí bẹ́pẹ́ bá ti ń tóbi kò sí ní tí ìgbò ńgbọ̀ wá tóbi tán yọ kan ya ọwọ́ ni yọ da ọwọ́ ni gbà yọ nalẹ̀ ni ìtọ́nà ni ó wúlò òkè gangan ni máa ń gbé dúró tó a ti di ọsẹ ìgbẹ́ báyìí yọ da ní tá pé bẹ́pẹ́ ti máa ń tóbi tó máa ń tẹ yọ kan 500 700 yọ sàn mọ́lẹ̀ ni ọ̀sẹ̀ tìyà tí àlọ́ da gbogbo ẹ̀ ńjọ́ tí ó da ó ti sọ jẹgbẹ̀rẹ̀ tẹ̀sán tí mẹ́lẹ́ yóò tó sísì wọ́n sábà pé alájí ẹgbẹ́ gí fún kíní ẹ̀fẹ́ ẹ̀fi gẹlẹ́múlága àbí nǹkan ẹ̀fi gbé mo ní àmọ́lọ́ yóò gbé dúró wọ́n á lọ mi wò mi kan wò nú ẹ̀ ó sì dúró gbẹ́ngbẹ́ng mo sì kàn tí mẹ́lẹ́ ìmọ̀kàn àmúlẹ̀ kò lè dá kankan àti kéèyàn tóbi tán ni nígbà tí ń tóbi bọ̀ tí ń yọ rẹ lọ́rọ̀ báyìí mo ní à jẹ babalà ìbẹ̀pẹ̀ nígbà tí a ti ń bọ̀ yìí tásìkò lè yá ní ọ̀pọ̀ sí àṣà lè jẹ nǹkan kan gbogbo ẹ̀ dálulẹ̀ tí mo dé báyìí rí igi lórí ìdùnnú ni ìbẹ̀pẹ̀ kọ́ wọn ló ti wú lọ́sàn-án yìí kí alówó wọn láwọn ọmọ rẹ̀ lè kọ́kọ́ ya bọ́ nbọ yálẹ̀yà náà lulẹ̀ tẹ̀lé wọn mo ní ó ti gbé tó jù lọ ọ̀nà lẹ̀ náà ọlọ́ọ̀tọ́lá ẹ̀ga ni máa mú nǹkan dàgbà àbúrò ẹ̀ kọ́lọ́ yọnu sí i ó ní àdúrà sàn sọ pé ìyá ọmọ sí sàárà láti inú iṣẹ́ àlàálì ọlọ́run ní gbàǹkàfitọ́ jẹ́ àlàálì fàyàtàlà kọ́ àrùn rahman bíi yadihi ìsàrà tẹ bá ṣeun láti ṣe àlàálì ọlọ́run sì gbà lọ́wọ́ yín yóò àkóso àtẹ́lẹwọ́ tiẹ̀ báyìí yóò máa tọ́jú rẹ̀ yóò máa mú dàgbà tí èyí tóbi gbọ̀ngbà kọjá ẹni tó ṣe tí ó kọjá ní ta àṣẹ ní ládàá níṣẹ́ basari ọgbà àdìsọ alátọ́dọ̀ àbúrò rẹ̀ akọlọ̀ nǹkan yọnu sí i àdébí sọ̀rọ̀ àwòsàlám ló sì lọ sọ̀rọ̀ fúnra rẹ̀ ọlọ́ni wàlláhu la yuhibbu kulla kaffarin athim la yuhibbu afa àti tutọ́nà mi la yuhibbu kafurul qalb
àwọn tó yẹ pé aláìmoore ni wọn láti inú ọkàn wọn wá Ọlọ́run nífẹ̀ẹ́ wọn athimul qawli wal fi'l ẹlẹ́ṣẹ̀ lọ́rọ̀ ẹnu àti iṣẹ́ ìfarasẹ̀ inú ọkàn olùkọ́tọ́ Ọlọ́run ní aláìmoore ní sọ́lọ́ níṣẹ́ àfarasẹ̀ rẹ̀ àtọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní jáde lẹ́nu ẹ̀ ẹ̀ṣẹ̀ ní jáde lára ẹ̀ wala budda min munasabati fi khatmi adil aya bi adil sifa inú kẹsẹ̀ wọn máa kẹ́ wọn orí kò sí tàbí sí pẹ̀pọ̀ Ọlọ́run yẹ kó parí aya pẹ̀lú tó fi parí ẹ̀ aya òrò wẹ̀lẹ̀ ọ̀yẹ̀ kọ́ ló ń parí ẹ̀ pẹ̀lú tó fi parí ẹ̀ wọn ìròyìn tó akọ gbẹ̀yìn ló gbẹ̀yìn wọn wàhíyà anal murabbiya la yaridha bima qassama Allahu lahu min halal ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ ń bá ń gbowó èlé àbí ń yáàyàn lówó èlé kò yọnu sí ń tọ́lọ̀ ń pẹ́ fún tọ́jú halali ọ̀fẹ́ ní kọjá àpẹ́ Ọlọ́run wala yaktafi bima shara Allahu min al-kasbi al-mubah kò gba títọ́ pẹ̀lú sẹ́tọ̀lọ́ ń sílẹ̀tọ̀ pé kéèyàn ó ṣe Ọlọ́run sílẹ̀tọ̀ gbogbo tí ń jọjà láti ta yàtọ̀ sáwọn nǹkan halali nǹkan haram bí ọtí bí ẹlẹ́dẹ̀ bí kẹ́tọ́ni bí ajá bí ẹmu gbogbo ọmọ ìyá ọtí sá igbó gbogbo tó rí bá wọn Ọlọ́run ṣe títà rẹ̀ léwọ̀ àwọn nǹkan tó jẹ́ ìwọ̀n títà tẹ̀ bá ka 1 2 3 bóyá lóko 20 láàrin thousands nǹkan tó jẹ́ halali aṣọ halali ni gbogbo ọ̀ràn aṣọ àti fìlàwó àti singlet àtẹ̀wó àti ṣòkòtò gbogbo tí ń jẹ́ táwọn sọ̀rọ̀ lásán àti ẹ̀ka sọ́ọ̀sì aago tí gbogbo olùkàkùn lò halali ni ansẹ̀tì halali ni bàtà halali ni gbogbo ọ̀nà bàtà nǹkan tó bí fetí tí a fi ọrùn tí a kó sọ̀rọ̀ ọwọ́ tí a fi sọ̀rọ̀ ẹsẹ̀ halali ni ọ̀mbrẹ́là halali ni kùránì títà halali ni ìwé títà halali ni tí bá ti ṣe wọ́wọ́ bí àwọn aṣẹ́wó ẹ̀mẹ́ta mọ́tò ẹ̀mẹ́ta mọ́tòsáìkù ẹ̀mẹ́ta báísíkù ẹ̀mẹ́ta páàtì gbogbo àwọn nǹkan yìí ẹ̀mẹ́ta rédíò ẹ̀mẹ́ta páàtì ẹ̀ ẹ̀mẹ́ta tẹlifíṣàn ẹ̀mẹ́ta páàtì ẹ̀ ẹ̀mẹ́ta yanrìn ẹ̀mẹ́ta sìmẹ́ǹtì ẹ̀mẹ́ta òkúta ẹ̀mẹ́ta ọ̀dà gbogbo téèyàn fi ṣẹlẹ̀ gbogbo ká aláàlì lọ rẹpẹtẹ èèyàn wa yọrù sí kankan nù tọ́lọ̀ sí láàlì àfi tọ́lọ̀ sí lẹ́yìn wọ̀ owó méjì ọtí kò ní yóò méjì náà tẹ́ ẹ bá sì gba distributọ̀ ọtí tẹ́ ẹ bá níwẹ̀ àṣọ tó tóbi ẹ̀ ní fowó gbọ́jà àwọn ọlọ́kọ̀ ọtí tí wọ́n bá ti di pẹ́ ṣe signboard ọtí wọ́n fọkọ̀ ọtí wá ká ẹ mẹ́lẹ́ ni wọ́n àjọjà fún ìjọba 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 máa gbowó ẹ̀ wọ́n lè jẹ́ ọjà 200,000 fẹ́ẹ́ nìkóso wọ́n lè jẹ́ ọjà 400,000 fẹ́ẹ́ nìkóso láì dìpọ́sìtì òun náà wáyọ̀ fẹ̀kẹ̀ tí wọ́n wọ̀ rówó ọtí yára tajú Coca-Cola lọ ọ̀tàjú Pepsi lọ ọ̀tàjú Fanta lọ òun ní ń tàjù ó ṣe kóró tó ní ẹsẹ̀ mú tó tọ́lọ́ ń bá ṣe ọtí ní àlàálì aráyè ò ní mú nítorí wọ́n ṣe ní ìwọ̀ gan wọ́n máa mú wọ́n ní jẹ́díjẹ́dì tápà jẹ́díjẹ́dì ní tápà ní Fanta ní kóòkì èyí wọn ni ò ní jẹ́díjẹ́dì inú tọ́lọ́ ń pèlè ìwọ̀ gan ni wọ́n lọ́dà ẹbí tí wọ́n gbé pálẹ̀ jáde gbogbo gbà lọ́dà orí express rú lọ́rẹ́ ẹgbẹ́ olóko mẹ́ta ọkọ̀ tí lọ nalẹ̀ tírẹ́yà tí lọ nalẹ̀ tó ju gbogbo títì mo lò jù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́mẹ́ kátó lọ́nà jáde ẹgbẹ́ kejì lágbà àwọn ẹgbẹ́ kejì náà ti tó ń gbẹ̀gbẹ́ ibi táwọn ń yà fún àwọn náà jáde ibi táwọn náà ti ń tọ́nu padà sí títì tiwa tó gbogbo ẹ ti di lọ bá takùn nǹkan aráàmù lórúkọ àpò ànàjúmọ́ ẹ̀ tí ọba tí ayọ́ ló sì tọ́lọ̀ sí ní àlàálì ọlọ́wọ́ àhàn léèmọ̀ fúnra rẹ̀ ó ti léèmọ̀ tí ó sì fún yẹn fọwọ́ àyẹ́ sáfì akẹ́mùwálì nẹ́sìbìlì bá tẹ́lẹ̀ gbogbo gbájú ẹ̀ bí àwọn olè tí wọ́n máa gbé mọ̀dánà pẹ̀pẹ́ owó àwọn èèyàn ni wọ́n máa jẹ láì ṣiṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ọmọ ṣe wo àwọn ni ó sì máa jẹ báwo ẹni kò ṣe ní ṣiṣẹ́ tí wọ́n máa gbé gbàdà lọ káyàn mọ́lé tí wọ́n máa gbà tó ní káàkiri lóru ọ̀fà tí àwa ni yóò dalẹ̀ ilé ìdísẹ́lẹ̀ mi máa ń tẹnu mọ́ àwọn olè pọ̀ mbàdàn ilé olè tó dalẹ̀ rí ẹ fi hàn mí nǹkan olè tó dalẹ̀ rí ẹ fi hàn mí ọmọ olè tó yẹjú dalẹ̀ ẹ fi hàn mí tọ́lá lùbáríkà ìjẹ́ pé gbogbo ọ̀pá yẹn ni tọ́lọ̀ ọ̀kà lọ́wọ́ báyàn bẹ́ẹ̀ bí mo tọ́ lọ ní ọkọ yọ̀rọ̀ tí ní ọkọ kàmọ́ ní ọkọ mi ni tí eku kò ní gbélé torí pé ọlọ́wọ́ fàdé owó kan wá ntí bàbá wọn ṣe tẹ́ ebi wọn tí ó yẹ tọ́jú wọn dàgbà àdéhùn ló sì máa bá wọn mọ̀ yóò máa bọ́ wọn lọ ni ẹnìkan ó jókòó kọ̀rọ̀ yóò máa lo agbárí ọ̀rọ̀ ṣoògùn gbáà pé n tó máa ti rí fún yẹn kó máa lè yẹnu padà wọ́n máa gbowó lọ́wọ́ èèyàn ọdún yìí ọ̀dà fọ o ti kan orí tiẹ̀ lọ́dún yìí kọ̀ọ̀kan orí kaka burú lọ́kàn wọ́n gba gbogbo oṣù mi lọ́wọ́ ẹ̀ nígbà yìí bá sì rí ẹ̀rọ àfáwọn tí ó nírun gbọ̀n kọ́lá òtún lè jẹ́ àfáwọn ńlá wà ní ńlá gbajú ẹ̀sìn ni wọ́n máa gbowó owó àwọn èèyàn àwọn tó bẹ̀rẹ̀ fọ́kọ̀ àti tàmọ́yà pé wọ́n sì gbájú ìbàdàn mo lè dárúkọ ọmọ tó fẹ́ bẹ̀rẹ̀ ìbàdàn tó kọ́kọ́ lóko ní tàmọ́yà owó rẹ̀ là ó ti kalẹ̀ ọkọ̀ ẹsẹ̀tì lẹ́kọ̀ọ́ ọkọ̀ ní Port Harcourt gbogbo ẹ̀ wọ́n ti gbà
rọ́bà sípàsì ní wọ̀ fúkẹ́fúkẹ́ ní wọ̀ lónìí gbogbo ọkọ̀ ayé lọ́sẹ̀ ń gbòjọ́ náà jíìpù bẹ́ǹsì fólfò 505 tí wọ́n tẹ́ bá dísẹ́mbà tí wọ́n kọ̀tẹ́ kọ́ náà ọ̀dà kọ́tà sáré láyé náà kéwù mọ̀nà àwọn abínú màá máa yọjú wọn wọn pé kí ni lójú dáadáa tọ́ àwọn ni gbogbo àwọn ọmọ tí ń ṣe gbájú ẹ̀ lọ́nà fọkàn kankan ní tí wọ́n kọ́ sára ọkọ̀ náà ẹ̀ sì lọ́kọ̀ tí wọ́n dẹkorétì ẹ̀ bí wọ́n ṣe ọ̀sán ọ̀nà ẹ̀ tí ọmọ dún jìm tí ọmọ káwọn obìnrin ká láì ṣiṣẹ́ kankan gbájú ẹ̀ ni owó ò sì ní dalẹ̀ gbogbo olóru gbogbo àwọn tẹ̀mí fẹ́ràn gbogbo olóru tó fi ta ní ilé sọ wọn lówó tẹ́ pé gbogbo ìyá ọmọ wọn báyìí ni táwọn afáwọn bá ń ṣe wòlímọ̀ àbí ń ṣe lẹ́tò kọ́dé àbí mọ́lídì táwọn adóde báyìí gbogbo ọmọ kétókù ní oṣù kókó mẹ́ẹ̀ pé táwọn ọ̀dá ń táwọn àfa àgọ́ ọmọ ṣépè fáwọn tó kù pé 250,000 ní lágbájá fóun ní mọ́lídì kọ́lá lọ́jọ́ mọ́lídì owó tó ná lé 500,000 láì ṣiṣẹ́ àfa àgọ́ ẹ̀kọ́ pọ̀lọ́pàá mú pé ẹ̀rọ tìmọ́lé àwọn ọmọ sẹ́tì ń ṣe tó fi rí 500,000 náà àfa àgọ́ tó máa ṣépè fáwọn tó kù pé ẹ̀yin ò rí ṣe kò ní dá fún yín ẹ̀tẹ́ ògidì mú wáyé wọ́n sì mú lọ́dọ̀ afáàgbà abáfáàkọ́fù gbédé látara gbọ́n ṣe máa mú dé pé wọ́n ní àfáwọn lẹ́yìn náà gbára mílíọ̀nù lọ́wọ́ ọdún òní ibi mólídì owó ìyàtọ̀ tó fún yín ìyá yẹn ti fẹ́ jẹ́sùn àti ibi mú ẹ bá kó ẹ̀rọ ilé jáde kó 1 mílíọ̀nù jáde bẹ́ẹ̀ bá rí ẹ̀nà bá dá lágbọ́n làbọ̀ àbú ẹ̀kọ́ pé owó òkè sí fún ẹ̀ lọ́ anáwó lójú agbó owó àtàwọn àfáwọn làwọn jọ pé àti gbogbo àfáà tó ń pè ẹ̀rọ pé ayé wá gbogbo ẹ̀ dà lágbọ́n iṣẹ́ ìbú ni wọ́n ń ṣe ẹni tí bá ń jẹ nǹkan àwọn èèyàn ń jẹkújẹ ọlọ́ọ̀ni irun tó ní irun fàáwà jòhódún lè máa léhìmínà náírà ọjà láì mórí sọlọ lórí ìdẹ̀kùn ọlọ́ọ̀nà dọ̀lómùn àfẹ́mùn alábòsí ni ẹlẹ́sẹ̀ ni yakula muhala nẹ́sìbìl bátìrì ìjẹ́ dúkìá àwọn èèyàn lọ́la ìtọ́ fún mọ̀kọ́lá tààlà mọ́ di handil mùmínà bí rabbihim lẹ́yìn tọ́lọ́run ti bú àwọn tán ọwọ́ sọ̀rọ̀ ọwọ́ sí ẹ̀yìn àwọn mùmínì òdodo àwọn tó dúró tọ́lọ́run bá wọn tẹ́ bọ́lọ́run gbọ́ oni almuta'inna amro àwọn tán tẹ̀lé àṣẹ Ọlọ́run almuhaddina shukro àwọn tán ọpẹ́ fọ́lọ́run lórí oore ìgbàgbọ́ tọ́lọ́run ṣe fún almusina ila khalqi fi iqamati ssalah àwọn tán ṣe dáadáa sí Ọlọ́run ọba tán ṣe sẹ́dá tọ́lọ́run dá wọ́n ṣe dáadáa sọ̀rọ̀ nípa pé ń gbénu dún fọ́lọ́run wa ita'a zaka wọ́n yọ sàkà fáwọn ẹ̀dá tọ́lọ́run dá wọn pẹ̀lú ẹ̀ muqbila amma adda lahum min al-karama Ọlọ́run àǹfààní rò ń tọ́jú ẹ̀dẹ̀ wọn lápàlẹ́ lórí ńlá wa annahu yawma al-qiyamati min at-tabi'ati al-aminun níjọ́ ọ̀dájọ́ wọ́n kú ònú ẹni tí ó wà nù ẹni tí ó dààmú àáfẹ́nu kàbalẹ̀ níjọ́ ọ̀dájọ́ ni qala ta'ala innal ladhina amanu wa amilu salihat lọ́lọ́run sọ pé àwọn tó gbọ́ lọ́wọ́ gbọ́ tán ṣiṣẹ́ rí wa aqamu ssalah tí wọ́n ń gbèrú dúró wa atawu zaka tí wọ́n yọ zaka dúkìá wọn lahum ajrun inda rabbihim wọ́n bẹ̀sẹ̀ wọn lẹ́kùnrin lọ́dọ̀ ọlọ́ọ̀ba wala khawfun alayhim wala hum yahzanun kò ní sin tó dẹ̀ bá wọn kò sì ní sin tó dẹ̀ bá nìjẹ́ fún wọn. ọlọ́run já wà nù àwọn mùmínì ọ̀hún tọ́lọ́ sọ̀rọ̀ wọn ọ̀ya. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. wàdàrú máa bàkíyà mí náà rìbá ọlọ́run kẹ̀yìn gbàgbọ́ òdodo ẹ bẹ̀rù mi ọlọ́run ẹ fi gbogbo tó bá kúrò owó èlé tẹ́ ẹ ní ta ìfilẹ̀ má gbà èlé ojúwé nìkan ni ẹ gbà nǹkan tó mọ́ mi ní tẹ́pẹ́ tó tọ́ ẹ bá jọ gbàgbọ́ òdodo. fàyín náà ń tàfàlù tẹ́ ẹ bá wá ṣe tí mo wí o tẹ́ ẹ tó fi takú sórí ẹ fàdánù bẹ hábí náà láì ajẹ́pẹ́ múra ogun látọ̀dọ̀ ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ tí ọba ń jà ẹ múra rẹ̀ wàyí tóbi tó ṣùgbọ́n tẹ́ ẹ bá tó bá tẹ́ ẹ padà kó mi tí mo ní ìfẹ́ fọlákùn rúṣù àmúhálẹ́kì ojú owó tẹ́ ẹ ní ọ̀dọ̀ àwọn èèyàn tẹ́ ẹ gbà á látàdínlẹ̀mùnà wà látòdìlámù ọlọ́run ẹ má ṣàbòsí o àwọn àdó ní ṣàbòsí sẹ́yìn náà
wọ́n kánà jọ ọ̀sùn àti fàdọ́dọ̀rọ̀ tó ìlànà ìsàrọ̀ ọlọ́run ní tẹ́nìkan bá jẹ inú owó tọ́jẹ́ tó ọ̀sára tó ń tọ́ wá jẹ ntara ní tí ò tí ì rówó yín tí ó san ọjà inú owó ẹ̀fẹ́ gbowó ara ní kò tí ì rówó tí ì san fàdọ́dọ̀rọ̀ tó ìlànà ìsàrọ̀ ẹ lọ lára dìgbà tara ọjà tí ì san ẹ mọ̀ sọ pé bí ọba bẹ́ẹ̀ òní máa gbowó mi tí màá rówó mi gbà lónìí ó ń tọ̀ sọ̀kan náà máa pa rárá òṣù máa lónù ẹ má takú ìlànà ìsàrọ̀ ẹ ṣe sùúrù dìgbà tara ọ̀dẹ́. wà á ń ta sọ́dà bó. khairu lakum. bẹ́ẹ̀ bá tara bá dẹ̀ yín gẹ́gẹ́ bí kẹ́ lè bùn ní tọ́ jẹ́ nígbà tẹ́ ẹ rí pé òrí san kẹ́ ẹ bùn gẹ́gẹ́ kẹ́ ẹ fi ṣe sàárà pẹ́ ẹ bùn láyé àti lọ́run kọ́mọ́ san mọ́ khairu lakum ló lóore fún yín. tẹ́ ẹ bá mọ orí tí mẹ́ńbẹ́ ni tẹ́ ẹ máa ṣe nù ṣùgbọ́n ẹ máa. wàtàkù yàwó máa ń torí jà. ayàtọ̀ sọ̀kalẹ̀ kẹ́nu Kùránì rè mọ́sọ́ bẹ́ẹ̀ ń jẹ́ ẹ̀dógún ayàtọ̀ sọ̀kalẹ̀ kẹ́nu Kùránì rè onídìí lásán àti Kùránì látọ̀dọ̀ Ọlọ́run tó sọ̀kalẹ̀ sáyé kẹ́yìn bóyá ìpá ara Jésù kejìlá ara sura kejìlá wà nù Kùránì ṣùgbọ́n láyàtọ̀ sọ̀kalẹ̀ kẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run Kúrútùbí Ọlọ́run kó kẹ́ afa onítẹ̀fẹ́sẹ̀rù Kúrútùbí Ọlọ́run kó bá kẹ́ afa pàtàkì Andalusi ara Portugal ara Spain ayé àtijọ́ àwọn afa alẹ́ Spain ilẹ̀ ìlú òyìnbó òní tó ti di lẹ́kẹ̀fẹ̀rí Andalusi ní Kúrútùbí ìlú rẹ̀ gẹ́gẹ́ ní jẹ́ Kúrútùbá ní fi ń pè ní Kúrútùbí yù ara lu Kúrútùbá lẹ́yìn tó ṣe gbogbo research ẹ lọ ka mọ̀kọ́ jíbọ̀ tẹ̀síṣẹ́ lónìí Kúrútùbí ó ṣe bá bá la research lórí pé àyàwó rẹ̀ sọ̀kalẹ̀ káyìn ó sì kọ wíwìrì ọ̀rọ̀ lé lórí nígbà wọn tí wọ́n ń kọ Kùránì ìjọ sójú kan náà lábẹ́ Zaid ibn Harith radiyallahu ta'ala anhu tẹ́ ń kọ Kùránì sójú kan náà tábùbákì pàṣẹ pé wọ́n kọ Kùránì sójú kan náà tí Umaru sọ pé rárá kò gbọdọ̀ dáwọ́ Umaru lọ sọ fún Abubakar pé wọ́n jagun kan gbà yẹn tá ló morúkọ ogun tẹ́jà táwọn kúrọ̀ ọ̀kú 70 àtọ́ akọ̀ ẹ̀ ń sọ nínú sàbẹ̀ kú lójú ogun gbogbo ẹ̀yọ kan tá ló morúkọ ogun tẹ́jà lásìkò Abubakar tí Umaru fi sọ pé káwọn kọ Kùránì sójú kan náà kọ́ àwọn gbẹ́kẹ̀lé ntí mẹ́ ń gbá yàwó ìyẹn nìkan mọ́ àti bitẹ́nì kọ̀ọ̀kan kọ́ tiẹ̀ sínú ilé tí èso didi. Muritadin lásìkò àwọn eré Muritadin náà ni ṣùgbọ́n kí lórúkọ ogun ìtàn lọ ogun kan ni wọ́n lọ tí àwọn 70 inú àwọn tó wà pàrọ̀ sọ̀rọ̀ ìrùsàbí kú mẹ́ tí wọ́n pa àwọn lójú ogun tó ṣe sábà bíi pé ọ̀dà ẹ̀mọ́jà wo system lónìí torí mo fẹ́ ká parí ayé ilé lónìí àti tafsir rẹ̀ inshallah. Umaru lọ sọ fún Abubakar gbà ń darí tó gbóndé pé ó tọ́sùkù báyìí táwọn gbọdọ̀ Kùránì rẹ̀ ni Abubakar fi yarí pé òun ò ní ṣe tánà bí ò ṣe táwọn ọ̀sán yẹn kúrò láyé kò pàṣẹ pé wọn kó Kùránì jọ sójú kan náà olùkọ́ kò ha orí lójú rẹ̀ bóun náà ṣe ha orí àwọn tó ha orí ẹnì tó sì lákọọ́lẹ̀ tiẹ̀ nù wọ́wọ́ ọ̀pẹ nínú ẹ̀fọ́n egun ẹran ẹni tó ní lára awọ gbogbo ibi tó kà kókọ́ tiẹ̀ sí ńbẹ́ńbẹ́ àlébè ní wọ́n papọ̀ sójú kan náà òun ní ṣe Umaru ní tó ní kó ṣe gan lọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ sí bàbá kìíní kí lọ́ọ̀ ń wí lẹ́nu náà kó o ṣe ntánì ní ọ̀sán òṣè òun ò ní dánwò Umaru ní wàláhì ọlọ́ àtàní bí ó nífẹ̀ẹ́ sí tọ́ba lè ṣe Umaru sáà ń sọ ìdí tán fi gbọ́dọ̀ kọ Kùránì ẹ̀kọ́ sójú kan náà ní sàn tẹnumọ́ tí bàbá kìíní lé òun ṣe istikhara òun ṣe náfẹ́ òun bẹ̀ lọ́hùn Ọlọ́run sì pa ya gbáyà mi fún pété ayọ̀ kakọ́ tí ò ní di ẹsẹ̀ ńjọ́ ọ̀dájọ́ Ọlọ́run á sì pa ya gbáyà mi pé ẹ̀kọ́ rẹ̀ gan ni mo fẹ́ nǹkan àkọ́kọ́ tọ́lọ̀ kọ́ gbé hàn Umaru ni pé kí ni Kùránì jẹ́ kitabun arabiyyun kitabun walau ja'alnahu Qur'anan arabiyyan kí lọ́lọ́ ń tẹ̀lé sísọ́tù Yusuf ẹnìkan sísọ́tù Yusuf káfíń ọ̀sẹ̀ ẹnìkan sísọ́tù Fussilat àyà 44 Fussilat ìbẹ̀rẹ̀ Yusuf gangan la fẹ́ lò sísọ́tù Fussilat àyà 44 ẹnìkan lọ sí òun náà à lò wọn ǹjẹ́ bá ti rí mi ẹ̀ka sẹ́ẹ̀rí Yusuf ẹ̀kọ́ ọmọ ẹ̀ka Yusuf. Alif Lam Ra tilka ayatul kitabil mubin. Tilka ayatul kitabi the book. Ọlọ́run akọ́fẹ́ pé kí ni mo pé ntẹ́ fẹ́ kọ́ kí ni mo orúkọ tí ń jẹ́. Bàbá kìíní alikitaabu ni ṣé tẹ́ ẹ̀ bá kọ́ sójú kan náà yọ̀ wọ́n jẹ́ alikitaabu. Ọlọ́run tó sọ̀n kéka lè gẹ́gẹ́ nítorí kìtàbù kọ̀tán ẹ̀ kà sí àyàm gan ẹ̀ tó kà sí. Inna anzalnahu Qur'anan arabiyya la'allakum ta'qilun. Ọlọ́run mo sọ kalẹ̀ ní mo sọ Kùránì ìtumọ̀ Kùránì kọ́ra ayẹ́kẹ́ Kùránì.
àwọn afa olédè Lárúbáwá àwọn onínáwó wọn ní masdari méjì ní Qur'ani ìkànnì qara'a yaqra'u qira'atan ìkànnì qara'a yaqra'u qur'anan bí ma'na ma yuqra ìtẹ́ máa ké sàǹpẹ́ wọn ké Qur'ani nàìjíríà ká ìtẹ́ máa ké òun ni Qur'ani arabiyan ìnira bá mo sọ kalẹ̀ la'allakum ta'qilun torí kẹ́ ẹ lè ṣe làákàyè torí pé èdè yẹn rich èdè tọrọ ọ̀tún gbogbo èdè ayé ni tí o ṣe lè tọrọ ọ̀tún the richest language of the world Arabic kò ṣe lè torí tìbí ẹ lọ́dọ̀ olóyìnbó gbogbo ohun tí jẹ́ plural lọ́dọ̀ olóyìnbó ní English grammar plural méjì péré wọ́n ní regular and irregular plural ni wọ́n ní ìmọ̀ regular ìmọ̀ irregular nínú nahu tàbá sì sọ̀rọ̀ verb ìmọ̀ irregular verb àbí irregular verb like go and went irregular ni tàbá pé stop tàbí stopped regular ni ìdí la fi kún looked ìdí la fi kún bagged ìdí la fi kún regular verbs ni ìtẹ́pẹ́ yóò change ni irregular ni náà wọn regular ìmọ̀ regular tàbá ní tree and trees tàbá ní bush and bushes ṣùgbọ́n tàbá ní man and men irregular nu vowel mutation ni vowel mutation no linguistics change of vowel in man from man to men vowel mutation la máa ń pè ní linguistics irregular plural nu lọ́dọ̀ Lárúbáwá tẹ̀lé pé jamo táǹpẹ̀ ní plural lọ́dọ̀ Lárúbáwá jamo ti gbogbo yẹn kọ́kọ́ mọ̀ náà márùn ni jamo mudakar salimi jamo muanasi salimi jamo tẹkisiri ọ̀yàtà ló tún sọ mí jamo lọ́kìlá jamo kẹsìrọ̀ siyagu muntahal jumu bíi misbah masọ̀bẹ̀ mafailu mamnu min as-sarf òsòtò bá wà ní mafailu mamnu min as-sarf kì í gbà kẹsọ̀ jáàmù ti di mélòó ó ti di mẹ́fà ó kú o lọ́dọ̀ àwọn onínáwó láì dì lójú kan náà wọ́n ti ní plurals oríṣi mẹ́fà the richest language of the world you know sábà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkùnrin ó ti ní àmì tẹ́fì ọkùnrin náà ń sọ̀rọ̀ ẹ̀ tabale dahaba ọkùnrin nu tọ́yàpọ̀ mi bá dání dahabat tọ́yàpọ̀ mi lọ́ba góò náà ni bọ́kùnrin bá góò náà ni jíò náà ni góòsì náà ni góòsì wẹ́ẹ̀tì náà ni wẹ́ẹ̀tì dán wẹ́ẹ̀tì mẹ́rin wẹ́ẹ̀tì náà ni lálùbọ̀ akọ́lá yé àmì tẹ́fì ọkùnrin náà sọ̀rọ̀ àtòbí ní sọ̀rọ̀ ẹgbẹ́ lára fáàbù wọn ọkùnrin wọn sọ̀rọ̀ ọmọ lára fáàbù wọn èèyàn méjì ni ó ti wà lára ẹ̀ èèyàn mẹ́ta ni ó ti wà lára ẹ̀ èèyàn tọ́pọ̀ ni ó ti wà lára ẹ̀ gbogbo ẹ̀ ó ti wà lára ẹ̀ wọ́n ní bàbá náà nǹkan lọ́ba ní nǹkan wàláì wọ́n ní wọ́n èdè tó dáa pọ̀ ni ọ̀ya ẹ̀ lọ sínú sọ́ọ̀sì òfin sílẹ̀ àti kí n máa waste time tó á parí ayé rí. ọlọ́run ti bá sọ kọ́ àyíkalẹ̀ lédè mí yàtọ̀ sí lédè lágbáwá. lọ́wọ́lá kò sí láti àyà. wọ́n máa sọ fún ọlọ́ọ̀bá padà pé tọ́wọ́ àpá bá fọ́ ọ̀rọ̀ ẹ̀ sí wẹ́wẹ́ ni tẹ́pẹ́tẹ̀ tó lè sọ̀túnmọ̀ nkẹ́lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ lọ́bẹ̀ sọ kalẹ̀ ni ìbádà. ajami yóò wá rọbì yóò. ọlọ́run ní èdè míì tó yàtọ̀ sí èdè èdè kéde ajami yóò náà àròbì èdè kéde àbẹ̀dẹ̀ Lárúbáwá ètí ń bá tọ́ bọ̀ lójú mẹ́rin sọ tí ó yìí. ọ̀ya. kúlì wà nílẹ̀ dínà àmọ́nù dáwọ́ ṣìfà. sọ fún aráyè rẹ ní ọ̀sán náà pé Kùránì òní wúdàn wọ̀ ṣẹ̀fà òun lọ́nà mọ́ faráyé òun sì ni wòsàn fún aráyé. ọ̀ya. والذين لا يؤمنون في آذانهم وقر. ṣùgbọ́n àti ọ̀bàgbọ́ ọlọ́ọ̀lẹ́ dìdí ti di etí wọn kò sí ntẹ́ ìwì tí wọ́n gbà. وهو عليهم عمى. ó ti fọ́ wọn lójú kò jẹ́ wọ́n rí ìrànwọ́ òdodo. أولئك ينادون min makanin ba'id. ẹni tí ń bẹ lábẹ́kúta àbí ń bẹ ń jẹ́ bóde tẹ́wá dúró ní garaji Ìbàdàn tí wọ́n kí pépé bọ̀dá John ṣe yọ gbọ́rọ̀ yìí yunadaun min makanin ba'id. ẹ ń bá jẹ́ kèfèrí tẹ́wá sọ pé kọ́ gbọ́rọ̀ ń gbọ́ ẹni tó lẹ̀ ẹ́jẹ́ tẹ́fẹ́tẹ́fẹ́ tẹ̀ ń pè tí ò ní gbọ́ pẹ̀ ń pè láìláì nínú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn o kọ́ á gbọ́ tẹ̀ ń wí láìláì ká gbọ́ àìmọye ọ̀nà lọ́rùn ti sọ̀rọ̀ Kùránì tó pè ní alikitaabu dhalika alikitaabu la rayba fihi hudan lil muttaqina kìtàbù ni ọlọ́sípa ayagbáya rẹ̀ ẹgbẹ́ jùlẹ̀ gbogbo ń tẹ ní lórí owó yín tẹ ẹ̀yà yẹn ń ta tí wọ́n sàn lé lórí ẹ̀kọ́ ilé òǹlẹ̀ mọ́ gba òrèlé ojú ni ẹ gbà in kuntum mu'minin tẹ́bá tó ń gbàgbọ́ òdodo bima shara'a Allahu lakum min tahlilil bay' wa tahrimir riba wa ghayri dhalika
tẹ́pẹ́ tó tọ́ ẹ bá gbọ́ lọ́n gbọ́ ntọ́lọ́ sílẹ̀tọ̀ ni ẹ máa ṣe bí òwò ṣiṣẹ́ owó èlé ẹ má dé di rẹ̀ mọ́ àtàwọn kàmí tó ṣe lé wọ̀ àwọn àfáà ní àyà ìsọ̀kalẹ̀ adásíyàkùnà sàfin bani amru bin umair àyà ìsọ̀kalẹ̀ nítorí ìdílé amru bani amru ọmọ umair min Taqifi nínú ìdílé Taqifi àti bani Mughira min bani Makhsum nínú ìdílé Makhsum Mẹ́kà olùwàlọ́rọ̀ tó yẹ sáyẹ kalẹ̀ kánà bẹ́ẹ̀ náà riba fil jahiliya àwọn olówó èlé tàti yàwó yẹn síta ńgbà wò tí gba Islam rẹpẹtẹ falamọjá àlìsáwọ̀ dákàlófè lẹ́gbà tí Islam dé tán sì gba Islam tọ́làbà Taqifu àǹtà kúdà minhum Taqifu lọ ń bèrè owó tó ní ta lọ́dọ̀ àwọn èèyàn pé wọ́n sanwó àtẹ̀lé orí ẹ̀ fatasawaru wà kọ́lá tí Bani Mughira àwọn èèyàn àforíkorí Mẹ́kà Bani Mughira ìdílé Mughira wọ́n sọ yìí pé lánàá adérébà fìlẹ̀ Islam àlè gba Islam tàkà tó máa sanwó èlé àti gba Islam tó sanwó èlé léwọ àwọn ò lè sanwó èlé kankan wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn àtàjẹ lówó bí kásbìlì Islam pẹ̀lú iṣẹ́ Islam táwọn sèkà tó máa sanwó èlé àwọn ọ̀sán fakataba fi dálíkà ìtàbùbùnú Usaid ìtàbù ọmọ Usaid lọ́fọ̀ ààrẹ ẹ̀kọ́ ìwé naibu Mẹ́kà ìlà rọ̀sọ̀ sálàm tó jẹ́ pé ní ẹni tí mójútó lu Mẹ́kà fáànìbí ọ̀sálàm ọ̀ akọ̀yẹ́ta sánìbí ọ̀sálàm lẹ́tà tọkọ lẹ́sẹ̀ sánìbí ọ̀sálàm fanisa láta di láyà lẹ́tà dọ́dọ̀ àlebí àlebí ka lẹ́tà báyìí láyà di látọ̀dọ̀ Ọlọ́run àyà lọ́lọ́run fìfì sí ẹ̀ lẹ́tà tí wọ́n kọ sẹ́yìn ìtagbà ìsàmù tá a tó lè sanwó èlé tá a yá ká tó san èlé orí ẹ̀ lẹ́tà ń dé báyìí àyà dé ni fọkẹ́tà bẹ́ẹ̀ bí ahọ́rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ èlé àdúgbò sọ̀rọ̀ akọ lẹ́tà wọ́n sẹ́ sí ìtàbọ̀ ọmọ Hudayr padà rọ́bì aláàánú wọ́n mọ̀ Hussein tọkọ lẹ́tà àdúgbò akọ lẹ́tà mi padà sí yáyọ alẹ́dínlẹ̀ amanu taqullaha wa daru ma baqiya mina riba in kuntum mu'minin fa in lam taf'alu fa adanu bi harbin mina Allahi wa rasuli aya yẹn gẹ́gẹ́ la níbi akọ sínú lẹ́tà ọ̀fìnẹ́sẹ̀ sìkìrì tọ́lọ̀ ń wílé fa qalu natubu ila Allah bílẹ̀ tàǹtí ní ọdún báyìí wọn la túbà lọ sọ́dọ̀ Ọlọ́run wa nadaru ma baqiya mina riba gbogbo èrè ta ní ta àgbàmọ́ fataraku kulluhum gbogbo afọwọ́ èrè ta ní ta lẹ̀ wọn ọ̀gbàmọ́ káàní òsèbí àwọn àtàbà ń bẹ lórí ẹ̀ wàhádà tahdidun shadidun wa wa'idun akidun ìlérí ìyanu ìsọfún yẹn pé yóò jìyà tó lé agbára lálùkìyàmà òun ni kéèyàn tó padà sí díẹ̀ lẹ́yìn tó ti gbọ́n tọ́lọ́ nfẹ́ liman istamara ala ta'ati riba ba'da al-indhar fẹ́yìn tí bá tún gbowó èlé àbí ìyá wéèlé ìyá ẹ̀ ló wéèlé lẹ́yìn tọ́lọ́ ti kìlọ̀ fún wa lórí ẹ̀ Ibn Abbas ní fa'adhanu biharbin minallahi istaqimu biharbin minallahi wa rasuli ẹ máa àmàdájú pọ́ lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ ọba ìdagun ẹ máa àmàdájú lórí ẹ̀ tẹ́ bá ń gbowó èlé wa taqaddam an Ibn Abbas radiyallahu anhuma ọ̀rọ̀ kan ti wá lọ́dọ̀ Ibn Abbas ṣáájú tá a ti sọ kọjá ó ní yuqalu yawm al-qiyamah li akili riba wọ́n sọ fẹ́ni bá ń jowó èlé ńjọ́ ọ̀dájọ́ khudhu silahaka lil-harb lọ́wọ́ mú nǹkan jàre kọ́ bí mi ọlọ́run jà lónìí. sọmọ kọ́ra ọ̀hákẹ́ ayàtà ń kà lọ́wọ́ ẹ̀ ọ̀hákẹ́ sí pé tẹ́ ẹ bá fowó èlé lẹ́ẹ̀lì gbígbà lẹ́yìn tí mo ti sọ pé ẹ mú gbàmọ́ yìí ẹ mọ ogun látọ̀dọ̀ mi ọlọ́run àsọ bẹ́ẹ̀ ńjọ́ ọ̀dájọ́ fẹ́ tí ò bá fowó èlé lẹ́ẹ̀díjọ́ ọ̀dájọ́. Ali ibn Abi Talha darí àwa mùsùlùmí láyé dandan ọ̀ràn yẹn dandan lọ́jẹ́ kí olórí mùsùlùmí ọ sọ fún tọ̀ pé kó túbà faineza wàhálà dóríba onukọ tọba jáwọ́ ńbẹ alihamudulilayi yọọ ma gbáyé lọ tọba takú lẹ́yìn tẹ ti ṣe wá àṣẹfún tí ọba gbọ́ kí wọ́n bẹ lórí ni o Ibn Abbas sọ bẹ́ẹ̀ lọ́dí aláàánú o ma kọ̀tàrí àtúnṣe yìí pé àwọn àdàhùnmùláwò bẹ̀rẹ̀ kọ́tẹ́lẹ̀ ọlọ́run gẹ́gẹ́ ṣèlérí pé wọ́n pa ẹni tí ọba fowó èlé rẹ̀ torí pé téèyàn bá ń jagun wọ́n á pààyàn lórí ogun ni ọlọ́run sì ni wọ́n bá ń jagun ní wí bìmọ̀ náà wọ́n máa pa wọn ni kàmá yasma'una wa ja'alahum baharajan àyìnà mọ́ àtàw ọlọ́run níbi ẹsẹ̀ ń gbọ́rọ̀ òun yìí kan lọ jáwọ́ ń bẹ̀ tí ọba jáwọ́ ń bẹ̀ ọ̀ sọ wọn di baharajan ẹ̀yẹ pé ẹ̀jẹ̀ wọn ó sọ pé wọ́n dàlẹ̀ lásán tí ó dàlẹ̀ lásán àyìnà mọ́ àtàw níbikíbi wọn bá ti bá wọn wọ́n pa wọn fàyàkùn wà mukhalatatu adil buyu mina riba torí ìdílé ẹ ṣọ́ra yé fún kẹtù máa sòwò pẹ̀lú owó èlé lẹ́yìn tó lọ́n ṣe lé wọ̀nyí fàyín nàlá kọ̀dà awsala halala wà atabahu torí pé ọlọ́run gbà wá láàyè pẹ̀lú ntọ́jà aláàlẹ́ pọ̀ rẹpẹtẹ láyé tá a lè ṣe tata yẹ kú ó sì jọ̀ọ́nù sí i ó sì ní ntọ́ mọ́ fala yalja annakum ila ma'siyati faqatan ẹ bẹ́ẹ̀ jẹ́ kó sì ó tì ń dé díẹ̀ ẹsẹ̀ kọ́mọ́tì ń dé di ìyàpọ̀ ọlọ́run ó sì lè wà ń dúró tọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ jẹ́ ó tì ń dé di ìyàpọ̀ ọlọ́run kọ́ ẹ̀ pé tọ́lọ́hún torí ẹ̀bínú sí ẹ̀ńtọ́ sọ̀yàn náà lálùkẹ́ àmọ́ sí ìyọ́mọ̀ lọ́sẹ̀ láyé. wà á tóbi tó fàlà kó rùsùn amwalikum látàdínlẹ̀mọ̀n bí áàdì ziyada tẹ́ ẹ bá túbá tẹ́ ẹ gbowó èlé mọ́ ẹ gbójú owó yín tẹ́ ẹ ní ẹ má ṣàbòsí àbòsí ní kẹ́ ẹ lọ́ọ́ tún gbẹ èlé lẹ́yìn tẹ́ ẹ ti gbọ́ pọ́lọ́ ń ṣe léwọ̀ wà látàdínlẹ̀mọ̀nà tẹ́ ẹ bá ṣàbòsí bí wádìí rùsùn amwali pẹ̀lú kẹ́ ẹ gbójú owó nìkan kẹ́ ẹ má gbẹ èlé orí ẹ̀
lakum mabadhatu min ghairi ziyadatin alayhi wala naqsin minhu àwọn tó jẹ́ lówó náà gbọ́dọ̀ ṣàbòsí kan lè bówó èlé náà lẹ́yìn àtẹ́lẹ̀ àsojú owó gan náà mà wọ́n gbọ́dọ̀ dánwò wọ́n gbọ́dọ̀ sojú owó tí wọ́n gbọ́dọ̀ dín kankan kò lójú owó lẹ́fọ̀ọ́ yín èlé wọn gbọ́dọ̀ fi nǹkan kan khataba rasul sallallahu fi hijjati wida àlọ́ ọ̀sán ṣe kútúbà yìí ní hajj dágbére fáyé tó ṣe faqala ala inna kulla riba kana fi jaliya mawdun ankum kulla àlọ́ ọ̀sán gbogbo tí ń dówó èlé tẹ̀tí ń ṣe àlàyé bọ̀ nígbà ayé ìmọ̀kan ó ti di tí mo gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ lónìí lakum ruhusu amwalikum ojú owó yìí tẹ níta ni ẹ gbà látàdínlẹ̀ mọ́ọ̀nà ẹ bá sàbòsí pẹ̀lú gbígbé ilé wọ́n là fúnilẹ̀ àmúdà ọlọ́run sàbòsí sẹ́yìn náà kò sí nígbà kí àwọn tọ́jà lówó sàbòsí pẹ̀lú kẹsàn-án fáwọn sojú owó wà á wà lórí rìbá mawdun rìbá Abbas bin Abdul Muttalib mawdun kullu àrẹ́bì ní rìbá alákọ̀ọ́kọ́ tí mo gbẹ́sẹ̀ lé ó rìbá ẹgbẹ́ bàbá tèmi gangan fún ẹ̀ Abbas ọmọ Abdul Muttalib owó ilé ẹ̀tọ́ níta rọ́ọ̀dì aláàánú mo gbẹ́sẹ̀ lé lónìí kò gbọ́dọ̀ gbé ilé ojú owó nìkan ní kọ́ gbà Ibn Abi Hatim ló gbà dé sìn wá wàyín kánú dùn ọ̀sàtìn wàyín kánú dùn ọ̀sàrà fanadratun ila maysara tẹ́ni tó jẹ́ inú wa jẹ́ níta ni tí ò rówó san ẹ lọ láàrin bàtà rọ́ọ̀dẹ̀ wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun tẹ́ bá lè bolówó gan kẹ́ ẹ sì sàrà ìbá dáa fún yín tẹ́ bá mọ̀ ni ya'muru ta'ala bis-sabri 'ala al-mu'sir ọlọ́run pa aláṣẹ gbogbo ẹni tí wọ́n bá jẹ lówó tẹ́ntọ́ jẹ́ wọ́n ò tí ì rí san tí ì ṣe tẹ́ntọ́ jẹ tí ò fẹ́ san táàmù kò ní lọ́ọ́ dání tí ò fẹ́ san ẹ̀ ń bá dání tí ò fẹ́ san ẹ bá fa wàhálà ṣùgbọ́n ẹni tẹ́ mọ̀ pé òní dání ni fasọ́bùrù ẹ lọ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ alẹ́ di láyé jídu wà fa ẹni tó fẹ́ san tí ò rí san ẹ ṣe sùúrù wà ní kánà dọ́ọ̀ sọ àti fanẹ́tọ́ra tó ń lamẹ́ ìsárọ̀ lọ́nà ẹ̀rọ pé ẹ ń bá jẹni tí ò ní ẹ ṣe sùúrù jìgbà tá lọ́ọ́ dẹ̀ àfáàní la kàmá kánà ahalu jahiliya yakulu ahadun li madini ìdá hàlà alẹ́ ìdẹ́n ìmà àtàkìdíyà wà ìmà àtọ̀rọ̀bìyà nígbà ayé kèfèrí téèyàn bá jẹ́yàn lówó tó bá dọ́dọ̀ ẹ̀ tó bá fẹ́ gbowó tó bá lọ́wọ́ tí ò wó san àwọn olówó ilẹ̀ ìgbà ayé kèfèrí ó sọ fún tọ́ pé inú kọ́ wọlé ọ jáde kó kóró mi lé lọ inú kọ́ yẹ pé tó á di parí oṣù tí mo kó tó rí sẹ́yìn báyìí ló fi lé ìdámọ̀sí ayé àtijọ́ nù bẹ́sẹ̀ máa ń ṣe látijọ́ ganu tẹ́lẹ̀ fi bẹ̀rẹ̀ fúnma yóò ń dàbò ìlà wádàá àní o wàyà ọdún àlàdálíkà lẹ́xẹ́yà wà fàábà jẹ̀zẹ́lá lẹ́yìn ìgbà náà lọ́lọ́run tó á ṣe alójọ́ yìí lọ síbi pété bá tẹ̀lé bùn lówó tó jẹ́ yín gan tẹ̀yìn bá rọrọ̀ tayọ kẹ́ ẹ gbowó ẹ fẹ́ kán bùn ọlọ́wọ́n á sì lè rí oore tọ́pọ̀ gan tí ó tó yàn gẹ́ lẹ́sàn ọwọ́n á sì lè rí ẹ̀ wà á ń tasaddaqu khairul lakum kẹ́ ẹ sì sára gan lólóore fún yìí wà á ń tàtòkù rásàlám wàhálì bẹ̀lẹ̀kùlíyà wà tàdọ̀wọ́ àlìn mọ̀dín ojú owó tẹ̀yàn jẹ́ yín gangan bùn ẹni kó kó ló ń gbèsè pé mo bùn ọ láyé mo bùn ọ lọ́run ọ̀yá mo rò á kì í ṣèwé fún ọ pé mo ti bùn ọ lówó náà àbí ọlọ kọsìrò pé o ti san kì í sáyìn rẹ ìyẹn ìgbà mọ bọ kẹwàá gbẹ̀sẹ̀ rí ọ̀dọ̀ Ọlọ́run àfọláwọn àdìsí wa rẹpẹtẹ látọ̀dọ̀ àníyàn san lórí ọ̀rọ̀ yìí àdìsí alákọ̀ọ́kọ́ làdìsí Abu Umama torúkọ njẹ́ asádọ̀ ọmọ Zurara ìyẹn pàtàkì ní Madina radiyallahu ansori ilé rẹ̀ ní Musa bùbùnú mẹ́rin gbé oko rẹ̀ ní ma ti lọ́wọ́ pé ìyẹn ṣe wáàsí tó àwọn tó bá mú nígboro oko asádọ̀ bùbùnú Zurara Abu Umama náà máa mú yẹn lọ ní Madina nígbà ìtàlẹ̀ sọ́ọ́ ti dé Madina ìbẹ̀rẹ̀ tí wọ́n ṣe wáàsí fún yẹn náà oko táwọn yẹn fi ń gba Islam asadu bunu sọ ayẹyẹ ńlá ni ó ọlọmọba yọnu sí o ó lárí rẹ sọ pé máa ń sára o an yudillahu Allahu yawma al-qiyamah yawma la dilla illa dhilluhu falyassir ala mu'sirin aw liyad'an tí ó bá dùn mọ́ ọ́nú kọ́lọ́ fún un sábẹ́ òjì ń jẹ́ ọ̀dájọ́ ọjọ́ tí òní sójì kankan kọjá òjì tọ́lọ́hún kọ́ yá sí ẹ̀dẹ̀ fẹ́ni tára bá ń ní tọ́jẹ́ lówó dìgbà tára ọ̀dẹ̀ àbí kó bù lówó ń pátá tó a fẹ́ kọ́ lọ́n fún un sábẹ́ òjì àlàrà sí ìjọ ìdájọ́ kó sí ẹ̀dẹ̀ kó fi oní tó jẹ́ lówó rẹ̀ jọ tí yóò tó rí san tàbí kó bunu wọn kó fi gbà kẹ́ ọlọ́run lálùkẹ́ àmọ́. Muhammad bolo Kabi al-Qarazi ó tún bà mí wá ó ní Abu Qatada radiyallahu anhu kana lahu daynu ala rajulin ẹnìkan jẹ́ lówó wà kana ya'ti yakatadahu yóò àlọ́ sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ lówó pé òun fẹ́ gbowó lónìí fayaktabi minhu ẹ̀ tó jẹ́ lówó àlọ́ sápá mẹ́wàá ni kò sí nílé wọ́n ti jáde látàárọ̀ ìgbà wo de ọlọ́dalẹ̀ ìsìnbẹ̀ndé fàájà dátà yaomi ní Abu Qatada wà lọ lé ẹni tó jẹ́ lórí ìjọ kan fàkàràjà sọ̀bíyún fàṣálà wà ní o lọ́wọ́ kí wọ́n jáde nù ní lágbájá ńkọ́ fàkọ́lá nam ó wà fílbẹ̀tì ọmọ ní bẹ́ẹ̀ ní yakulu khazayra fanada ọ̀nà ẹ̀ńbẹ́ lè jẹun lọ́wọ́ ẹ̀ńjẹ búrẹ́dì lọ́wọ́ ọmọ búrẹ́dì jẹ Abu Qatada wà pé lágbájá ò yá fúlàní ó kúrò jáde bá bọ̀ wọ́n ti dé o fàkọ́lá òkùnbítọ́ anẹ́ka ha àwùnà wọ́n sọ fún kọ́ wà ní o fàkọ́lá máa ń yògì ebúkà hàn ní
ó ní kékeré àtúnfimi pamọ́ fọ́ o ti gbọ́ pé mo wà lé kò sí tí ó dà mí pé tí ó fi mi pamọ́ mọ́ fàkọ́là ẹni mọ̀ọ́sẹ̀ wàlẹ́ sàyìndì ìlú lọ́ọ̀nì ìbá ti sàn kò sí nǹkan kan lọ́wọ́ mi dákun yẹn ṣe sùúrù kọ́lá aláìnáka mọ̀ọ́sẹ̀ ìwọ́wọ́ fọlọ́n gbọ́dọ̀ pé ò ní lọ kọ́nà ni wọ́n láì ní nǹkan kan lọ fàbákà bukọ̀tàdà bá bukọ̀tàdà ti bọ́ bẹ́ẹ̀ bukọ̀tàdà bu ẹkún súnmọ́ kọ́lá sẹ̀mí tó rọ̀ṣọ̀ sọ́làmì àkọl lẹ́yìn tó sọkọ́tà ó ní gbogbo tó jìṣọ́ lọ́n sọ pé màná fasa àǹgàrẹ́ mìhì ẹnikẹ́ni tó bá ṣe ẹ̀dẹ̀ fẹ́ tó jẹ́ ń gbèsè ọ̀ máa ànihò abótí ẹ̀ pa gbèsè rẹ̀ pátá pé kọjá ọmọ òtí bọ́ kánà fi dhillil arshi yawmal qiyamah abẹ́ arasi ọlọ́run lọ́wọ́ fi síjọ́ ọ̀dàjọ́ lábẹ́ òjì àlárasì lọ́wọ́ àjọ ọ̀dàjọ́ mo bọ́ ọlọ́run láíláí. Imam Ahmadu àti Imam Muslim ló gbàdé ẹsẹ̀ ń wá bó ṣe bù lówó nù ta ló ṣe bẹ́ẹ̀ nù wá àárí èmi yóò ṣe bẹ́ẹ̀ tíra nìkan ní ṣe bẹ́ẹ̀ fún ẹ má jí mi tíra èlé ìbùn láyé ní ìbùn lọ́rùn pákó bá ní kọ́ máa mú ntí òfin ẹ̀kan gbáko tẹ́lẹ̀ mo ti wọ bẹ̀ ní jáde. Uzaifa bunu Yaman kọ́lọ̀ ń kó yọdún sí i ó rà nílò sàn sọ pé atalọ́ bi abdimin abidi yawmal qiyamah ọlọ́run mú ẹrú rẹ̀ kájáde ńjọ́ ọ̀dájọ́ nínú àwọn ẹrú tó dá ńjọ́ ọ̀dájọ́ yóò abẹ́rú lé pé mọ́dá àmẹ́ta lè fi dúnìyà kí ni nǹkan tó o ṣe láyé tó o torí mi ṣe kí ni nǹkan tó o ṣe láyé torí èmi ọlọ́run pẹ́pẹ́ mi nìkan ló ṣe fún. fàkọ́lá má amirtu laka ya Rabb mithqala dharratin fi dunya arjuka biha qala thalatha marratin ẹni yóò wọlé yóò kì yóò fọlọ́ ní sílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn má dáadáa kankan tí mo ṣe tó lè ṣe déédéé ọmọ náà gúnlé ayé tẹ́pẹ́ ìwà rẹ̀ ló ìwojú rẹ̀ lómi kọjá ojú rẹ̀ ọlọ́ọ̀ nìkan lórí ẹ̀ mẹ́ta ní òwì. qala al-abdu inda akhiriha ńgbọ̀ bá wílẹ̀ kẹta tán yà wọ́n ya Rabbi innaka kunta atitani fadla mali wọ́n náà bá wò ọmọ fún mi lówó tó wọ́n náà tí mò ń ná tí mò ń sẹ́kù mo lówó láyé tó wó tí ń sìn náwó tí ó rìn tán tí ó sẹ́kù wa kuntu rajulan ubayyi'u an-nas mo sì jẹ́ ìyàkẹ́ tí mo ń tajà fáwọn èèyàn tí mo ń báwọn èèyàn sòwò pọ̀ wa kana min khalqi al-jiwaz fakuntu aisaru ala al-musiri wa anzur mu'sira lára khuluqi lára awami oni al-jiwaz màá ma mójú kó fún yẹn tẹ́ ẹ̀ bá jẹ́ mi lówó tí o bá rówó ọjà san màá ma mójú kó fún yẹn mo jẹ́ ẹni tẹ́ pé màá ma ṣe ẹ̀dẹ̀ fẹ́ni tára bá ní ẹni tó bá lóyún dání màá ma gbowó mi lọ́wọ́ ẹ̀ ẹni tára bá ní màá ma mójú kó fún pé mo bọ́n qala fa yaqulu Allahu azza wa jalla ọlọ́run tó lárí ká àdá lórí pé ana haqqu man yuyassir èmi mọ lẹ́tọ̀ọ́ jùlọ láti ṣe dáadáa fẹ́ bá ń ṣe dáadáa sáwọn ẹ̀dá mi adkhil janna máa lọ sálù janna mo fi ọ síbẹ̀ mo lọ gbé lọ àdéṣe wà ní Bukhari àti Mus'ab tí Ibn Majah torí pé wọ́n jẹ́ lówó wò rí san ó bóyá lówó ọlọ́run lọ àlùjáná bọ́ọ̀bà tẹ̀ ní kàmí ma tó fi lè wà àlùjáná mo fi lè yìn náà fẹ́ àlùjáná àfààní gbọ́dọ̀ ti Bukhari gẹ́gẹ́ làwọn kọ́ lẹ́hùn inú gbọ́dọ̀ mi látọ̀dọ̀ Bukhari ó ní kánà tajirun yudajinu nas ẹnìkan oníṣòwò ni ìmọ̀ tajà láwìn fáwọn èèyàn fàìdára àmọ̀síran kọ́lá lè fi tìyà nìyí tọ́tí àrẹ tó jẹ́ lówó tẹ́ni ò lówó lọ́wọ́ tó ti rí pé nǹkan ti tán lọ́wọ́ rẹ̀ bí a sọ fáwọn ọmọ tí máa ń lọ bá a sinwó tàjáwọ́sọ àní ò làálàlá yàtọ̀jáwọ́sọ àná ẹ mójúkò fẹ́ tọ́jà lọ ẹ má yàdọ̀ rẹ̀ mà bá a bá mójúkò fúnra yìí bọ́ yàrá mójúkò fún àwọn ẹ̀sẹ̀ tí wọ́n lálùkẹ́ àmà fọ̀tàjáwọ́sọ lọ́wọ́ àní ò ńgbò òdìjọ́ dájọ́ ọlọ́wọ́ mójúkò fún un náà. inú hadith mi tábìlì ibùnú sáàlì ibùnú Hudayf gbà wá kọ́lọ̀ kó yọnu sí àná sáàlì àdáfà àná rọ̀ṣọ́làm kọ́l orí sáàlù sọ fún wa yìí pé àníbi sọ̀rọ̀ ọ̀sán sọ pé mọ́nà àánà mujahidan fi sabilillah ọ̀gáàsì yẹn náà ọ̀gáàrì máa ń fẹ́ ọ̀sọ́ràtì àwọn mọ̀kàtì bá ń fẹ́ rọ̀kọ̀bàtì adallahu Allahu ta'ala fi dhilli yawma la dhilla illa dhilluh àníbi ọ̀sán náà ẹnikẹ́ni tí bá ń rìn jagunjagun sẹ́jì ẹ̀sìn ọlọ́run ẹnikẹ́ni tí bá ń rìn lọ́wọ́ lórí ogun ẹ̀sìn tí ń jà abẹ́ni tí ń lọ ń gbèsè lọ́wọ́ ńgbà tí ò rí gbèsè sọ tó ń gbèsè tẹ́ntọ́jẹ́ ló fẹ́ gbà tọ́ àná lọ́wọ́ tó yẹ bá san gbèsè àbí ẹrú tó gàrẹ́ sọ pé tó àdìyẹ báyìí san yóò dò lómìnira tí ó sì rówó san tẹ́nìkan á bá san owó tó kó òun fún pé lọ sọ́fọ́ gàrẹ́ kò lò lómìnira tá a bá rẹ́ nìkan tó wà ní nǹkan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí tàdíjọ́ ìdájọ́ ọlọ́wọ́ fowó tó sábẹ́ òjì aláràṣí rẹ̀ níjọ́ tí ò ní sójú kankan kọjá òjìjọ́ náà òjì aláràṣí. àdìsí wa ni musadako ni ọmọ hakim sọ̀wé lisnad àdìsí sọ̀ lálàáfíà ni muslim tó bá àdìsí mi wà látọ̀dọ̀ Ubadatu bunu Samit kọ́lọ̀ ń kó yọnu sí i ó lóun àti abu Mutallib àwọn abi àti bàbá mi natulubul ilma fi hadha al-hayy min al-ansar alọsọdọ báyìí Madina àwa ìmọ̀ lọ láti lọ kẹ́kọ̀ọ́ kí lọ́dọ̀ àwọn èèyàn qabla an yuhliku lákòótó pàwọn èèyàn ó kú tán alọgbà ìmọ̀ lọ́dọ̀ àwọn sàbẹ fakana awwala man laqina Aba Yusr ẹni àkọ́kọ́ tá a kọ́ bá pàdé Madina ni baba Yusru sọ ibu Rasulillah sallam sàbẹ àníyàn sallam ni wà má gulamu laha
asọ̀rọ̀ ọmọ kan lẹ́yìn rẹ̀ tọ́jọ́ ń lọ máa wú dọ̀ mọ́ọ̀mà nínú sọ́f ìyẹn gbé bọ́ńdù ìwé dání sófè tí wọ́n ti kọ́ àìgbẹ́yẹ gbèsè sí lágbájájá níye báyìí níjọba yìí ngangan wọ́n gbé ìwé dání tí gbèsè ń bẹ́ẹ̀ rẹpẹtẹ òkú dání. wàhálà abi aliyusuru burdatun wa ma'afir abu yusuru gangan tá a bá pàdé yìí ọwọ́ aṣọ ẹ̀wù ńlá ẹ̀wù asọ́lá gbogbo lọ́wọ́ àfààní aṣọ tí wọ́n ń pè ní ma'afiru aṣọ tó pé àwọn ìdílé hamdani ní máa ń lásọ tí ń jẹ bẹ́ẹ̀ aṣọ lọ́wọ́ wàhálà gulami burdatun wa ma'afir ọmọ tó tún mú dání náà ti ń kówé gbèsè dání òun náà tún wọṣọ owó ló ńlá ni fàkọlà láwọn àbí bàbá yẹn sọ pé ya am ní ẹ̀gbọ́n bàbá mi inni arọ fi wajhika sa min ghadabin mo rí pé jù rẹ pọ́n pé òun bínú ẹni jù rẹ pọ́n nǹkan kan bí ọ́nú kọ́lá ajal kánà lé àlá fúlàní bí ní fúlàní rọ́ọ̀mì máàlì àwọn orí bẹ́ẹ̀ ni onímọ̀ bínú lágbájá ọmọ lágbájá ọjà mi yé báyìí kọ̀fẹ́ sanwó mi fàtẹ́tù àlà fọ̀sálàmtù máa lọ sílé wọn bọ̀sálámà fàkótó àtàmàhúwá máa bí ẹlẹ́pẹ̀ sọ́nbẹ́ńlé kọlùlá àwọn aráàlú ní òsílé fàákàràjàlá ya ibnu lahu jaf fàkótó àyínà abuk ọmọ kékeré kan bá jáde sí nínú léwu ọmọ bàbá tó dẹmi lówó gangan bọ́ọ̀mọ ti jáde ta àwọn aráàlú sọ pé òsílé ìyàwó sọ pé òsílé o ọmọ bá jáde ta bàbá rẹ mọ́nà wà kọ́là sẹ́mi asáwó ta kàfọ́dákàlà àríyìn kàtà omi bàbá rẹ gbóhùn rẹ ni ọ̀rọ̀ sásá bẹ́ẹ̀ di yá mi bó ti gbóhùn rẹ sásá bẹ́ẹ̀ di yá mi ọmọ kékeré ọ̀rọ̀ kankan máa ń jẹ fàkótó òkúrìjì láyà fọkọ́dà dìmtà iná àǹtà bá kígbe jáde wá bá mi mo sì mọ bí ọ sá sí fàkọ́rọ̀jà lọ́ba jáde wá bá mi fàkótó mahamadaka lan ìtàbá àtàmẹ́ni bá bí lóye kékeré bọ́ sápamọ́ tó fi ọgbà bẹ́ẹ̀ dìyàwó rẹ kọ́lá àná wàláì wàhádìsùkà ó ní wàláì ń sọ̀tọ̀ sílẹ̀ fọ́ fúnmọ̀lá òkàdébùkà lẹ́yìn ìgbà náà ní parọ́ kankan fọ́ tí máa wí òdodo ni khashitu mọ̀ ń páyà ni tí n bá jáde wá bọ̀ wàláì anuhadika fakirabita wọ idaka fakilafaka mọ̀ ń bẹ̀rù ni tí n bá jáde wá bọ̀ fúnra mi yìí ń parọ́ fún ọ ni yìí tí sọ̀rọ̀ ní òdodo tí ìfìní ló san tí n bá sàdé fọ pé tàdíjọba ìwé òwò gbà irọ́ ni ìní rí musẹ́ wà kóńtù sọ ibà rọ̀sọ̀ sọ́là wà kóńtù wàláì mú sẹ̀rà sábẹ́ ànábì lèmi náà ń gbọdọ̀ parọ́ ara ò sì dẹ̀mí rárá ìrìn tí ń sàn kọ́lá kútu àlá ọmọ abẹ́rẹ́ pé sọ pé wàláì pé òòrò sàn ni nítorí wọn dá lójú pé ọ̀fọ́lọ́ sẹlẹ̀rì ẹ̀ kọ́lá àlà ọ̀dà ọ̀fọ́lọ́ sẹlẹ̀rì fún ọkọ́lá fàátà bí sọ̀hí fati fàmà àhábì yádìhì wọ́n á bọ́ síbi tákàdá tó kọ́ gbèsè ẹ̀ sí ó sì fọwọ́ rẹ̀ parẹ́ fún ọkọ́lá ẹni wàjá tó kọ́ dọ́ àfọ àdéhìnì wàhálà fàáńtà fìhìlìn fàáṣàdù absara aynaya hatani wa wada usbuhi ala ayni wa sama udhunaya hatani wa wahu qalbi wa ashara ila niyati qalbi rasulullah sallallahu wa huwa yaqul man anzara musiran aw wada an adallahu allah fi dhillihi oni lẹ́yìn gbà tó pa takada on tán fúnra rẹ̀ tó fọ rẹ̀ parẹ́ tán ó wá sọ báyìí lẹ́yìn fún ẹni oni mo jáde wá láti wá gba gbèsè mi lọ́dọ̀ rẹ̀ ó tọ́ jẹ́ mi wá lágbó láti wá gbà ó sì wá sọ nǹkan fún mi tó fi sọwọ́ ìdí ẹ̀tọ́ fúnra rẹ̀ báyìí mo á ń ṣe ọlọ́run ṣe ẹlẹ́rìí lórí ẹ̀ pé ojú mi méjèèjì fojú ara mi rí ọwọ́ mi sì fọ ara mi parẹ́ etí mi sì gbọ́ wípé olóòrò san mo mú gbèsè kú lọ́rùn rẹ̀ kí gbogbo tí mo fi ṣe ẹlẹ́rìí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀jẹ́ lẹ́rìí níwájú ọlọ́run pé mo pa gbèsè rẹ̀ fọ́ àríwé ọ̀sán sì ti dé tòsí wọn nígbà tí fi ń sọ̀rọ̀ tí wọn padà bí ti dé bó ti ń wí délẹ̀ tábà àríwé ọ̀sán fèsì àrẹ́bì ní ẹ̀ẹ́dẹ́ tí ẹ gbọ́ ẹnikẹ́ni tó bá ṣe ìdẹ̀kùn fún ẹni tára bá ní tó sọ ẹni tára ní di ìgbà tó pé ó bá tó rí sanu ó tó gbà àbí wá dọ̀ àánìwò àbótí ẹ̀pá gbèsè orí pátá àdọ́lọ́hùn lọ́ọ́ fi délé ọlọ́run fún tọ́sí àbí òjìrè ní ọ̀dàjọ́ ẹ̀rí mi tán náà pé ká máa ṣe ẹ̀dẹ̀ fún gbèsè wa Ibn Abbas tó gbà mí wá sọ́jọ́ ti lọ́gán Ibn Abbas tó gbà mí wá ó ní àdúgbò ọ̀sán jáde wá sí ọ̀sán síjọ́ kan wọ́n yà kúrò bí yáde akadà ànábì fọwọ́ sọ̀rọ̀ aw maha yẹ pé ọwọ́ ni fi sami Abu Abdurrahman bí yáde ilal aridi man andara musiron ó lẹ́ni kẹ́ni tọ́ba sí ẹ̀dẹ̀ fẹ́ni tára ni tí o ti gbé sísan tẹ́ wá sọ pé njẹ́ araba tó di ọ̀ tọ́ba tó lè san wá fún mi fúnra rẹ̀ ọ̀wọ́dọ̀ ànihu àbótí ẹ̀dọ́ pé gbèsè òun bọ̀ láyé òun bọ̀ ọlọ́run wà kọ́ Allahu min fi jahannam ọlọ́wọ́ sọ tó kó bí òru jahannama kò ní gbóòru òru jahannama ò ní tàṣà àbẹ̀rẹ̀ pé yọ̀wọ̀ òru jahannama. ala inna amal aljanna hazinu birobwa thalatha ala inna amal an-nar sahalun bisahawa
àrẹ́bìnrin ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ iṣẹ́ àlùjánnà ó lè koko láti rí ṣe ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ ohun yẹn lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ ẹ̀ná ọ̀rọ̀rùn kọjá bó ṣe yẹ iṣẹ́ tẹ̀lé ṣiṣẹ́ wọ̀ ná ọ̀rọ̀rùn jẹ́ kọ́lọ́ wàsàìdù máa ń wà kọ́ fitana wà máa ń minjúri àti ahabila láì minjúri àti gbẹ̀yẹ̀dẹ̀ yẹ̀dẹ̀ mọ́ abidjan àdúrà sọ pé lórí yẹn jùlọ ẹni tó tó lórí yẹn jùlọ ní gbogbo yẹn láyé lẹ́yìn tó bá lè sọ̀rọ̀ ẹ̀ fún tí wọ́n fa fìtínà kó lùbínú ọlọ́lá lùkẹ́ àmà irú olórí yẹn jùlọ láyé sì lẹ́yìn tó lè gbé nǹkan tí ń dùn tó gbé mi nítorí ìtọ́lọ́hún ẹni tí nǹkan torí ìfẹ́ ọlọ́hún ó gbé bínú mi nítorí ìtọ́lọ́hún olórí jùlọ nù ma kadoma abdul lillah illa man lahu jawfa imanan ẹrú kò ní máa gbé ìbínú mi nítorí ìtọ́lọ́hún àfikọ́ lọ́wọ́ fi ìgbàgbọ́ òdodo kúnnú kóńtọ̀ láyé kó tó kó láyé ẹni tí bá lè gbé ìbínú mi nítorí ìtọ́lọ́hún ọlọ́wọ́ fi ìmọ̀ ní ọ̀pọ̀ rẹ̀ fún ìmọ̀ ní ọ̀pọ̀ dàrú ni Imam Ahmad lọ́gbà dì sìn wa tọ́ àáfà wa Ibnu Kathir wọn bá kẹ́ wọn ó ní fún ọkọ̀ ọ̀la ta'ala ya'idu ibada ó lé yìí tá a sọ àwọn àdìsí tán ọlọ́wọ́n á tún sí báyìí ó ń sọ wá sí ìfún wa wa yudhakiruhum zawala dunya ọ̀run wa létí pé mẹ́tẹ̀ẹ̀ta yọ ọ́ tán wàfà náà máa fi amínà làmúwálì wà ghayriha gbogbo tá a kọjọ láyé dúkìá ni ọ́ parẹ́ àti tí ì ṣe dúkìá tó jùmọ̀ rí bí ilé bí ọkọ̀ yọ ọ́ parẹ́ wà ìtìyànù àkhírà wà rujuu ilayhi ta'ala àlùkìyàmọ̀ ọlọ́ba ń bọ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run wà muhasabatuhu ta'ala khalqahu ala ma amilu ọlọ́run ṣèṣì ló ṣe gbogbo ẹ̀dá lórí tagbélé ayé ṣètò àdìlá lùkìyàmọ̀ wa mujazatuhu iyahum bima kasabu min khairi wa sharrin ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sẹ̀ lálùkìyàmọ̀ gbogbo tagbélé ayé ṣe ní dáadáa bí aburú wa yuhadhdhiruhum uqubatahu ọlọ́run à ń kìlọ̀ fún apẹ́ ẹ má ṣe nǹkan tí wọ́n fà yà mí fún yín ẹ má ṣe faqala ta'ala lọ́lẹ́ sọ ayàtà kàkẹ́ yìí pé wattaqu yawman turja'una fihi ila Allah ẹ bẹ̀rù ọjọ́ tá a dá yín padà sọ́dọ̀ ọlọ́run ọba thumma tuwaffa kullu nafsin ma kasabat àpẹ ẹ̀san kọ̀ọ̀kan ntẹ́ni kọ̀ọ̀kan gbélé ayé ẹ̀sẹ̀ àpẹ ẹ̀sẹ̀ ẹ̀fọn wa hum la yudhlamun táàní sábò sísẹ́ ní kankan nù gbogbo wọn. pété ntẹ́yẹ̀ sí lọ́gbà wà kọ́ ruwiya wọ́n gbọ́rọ̀ yìí wá àná àdìl àyà akhiru ayatin nazzalat minal Qur'ani adhim ìjẹ́ pé bàbá gan sọ kúrútù bìtì mo ti kà pọ̀ ní bẹ lórí mi. àwọn afa sọ yìí pé àyà láyà tó sọ̀kalẹ̀ kẹ́ lọ́dọ̀ Ọlọ́run sórí ayé nínú Qur'ani fàkọ́lá Sa'id ibn Jubair akhiru man nazzala minal Qur'ani kulli òní tó sọ̀kalẹ̀ kẹ́nu gbogbo Qur'ani táǹkẹ́hùn òní wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudhlamun wà á ṣàdùbí ọ̀sán àbádà nùsùlẹ̀ àdìláyà àti sàlàyàlì ọjọ́ mẹ́sàn-án pé àánú ìsọ̀rọ̀ àńlò láyé lẹ́yìn táyà sọ̀kalẹ̀ tẹ̀ kú láyé ọjọ́ mẹ́sàn-án jọ́ kẹsàn-án jọ́ táyà sọ̀kalẹ̀ àánú kú. sọ́wọ́n mata yawma ithnain àdìbí ọ̀sán kú lọ́jọ́ Monday al-laylatayni khaytami Rabiul Awwal òru kejì nínú oṣù Rabiul Awwal àánú ìjáde láyé òru méjì péré lọ́kọjá àárọ̀ ọjọ́ kẹta báyìí láàánú ìjáde láyé sallallahu alaihi wasallam. Abdullahi ibn Abbas ọlọ́run kó bá a yọ́nú sí i ó ní akhir man nazzala min al-Qur'an wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudhlamun. Ibn Abbas ayé àtọ́sọ́kọ́ ayé kẹ́nu Qur'an rẹ̀ Ibn Jurayj tún bá mi àtọ́dọ̀ Ibn Abbas ó ní Ibn Abbas sọ pé ayé àtọ́sọ́kọ́ ayé kẹ́ni wattaqu yawman turja'una fihi ila Allah. Ibn Jurayj sọ pé aṣàbàdà àti sàlàyàlì ọlọ́jọ́ mẹ́sàn-án pé yàrá níbi òru mẹ́sàn-án pé yàrá níbi ló láyé lẹ́yìn ìjọta ayé ìsọ̀kalẹ̀ wa budia yawma sabti wa mata yawma ithnain ọlọ́run tó láàrẹ̀ ga ó bẹ̀rẹ̀ sísọ àwọn àyà Kùránì kalẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n bá pè ní budia lọ́jọ́ sátidé àníwọ̀sán ń kúrò láyé níjọ́ Monday tàbá òru mẹ́sàn-án sí òru mẹ́sàn-án sátidé sí Monday ọ̀sẹ̀ kejì sátidé òru sátidé Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday ǹjẹ́ wí gan-an nù ọjọ́ sátidé ní ayé ìsọ̀kalẹ̀ ọjọ́ Monday ìjọ kẹwàá rẹ̀ àníbi jáde láyé sallallahu alaihi wasallam òru mẹ́sàn-án tí sàlàyé òru mẹ́sàn-án òru ọjọ́ mẹ́sàn-án ọ̀sán ọjọ́ mẹ́wàá wọ́n pẹ́ àsìkò ju àlànà ìjáde láyé ìyálẹ̀ ìta ló jáde láyé ìjọ tí ó jáde láyé ìjọ Monday. torí ìdí eléyìí ní òpin tẹ̀fsíìrù àwọn àyàtà akélóni kọ́lọ́njà gbọ́yé ju bá a ṣe ké lọ kọ́lọ́njọ́ sáfàní fèmí àtẹ̀yìn láyé àti lálùkìámà ìtọ́lọ́ ní aṣẹ́mi ọlọ́njà máa rí ṣe nítorí àfihàn ọlọ́njà lè fẹ́lẹ̀ gbogbo tí ọ̀dà lọ́dọ̀ wa ní wà ní níṣẹ́ ni lọ́rọ̀ ẹnu ni níṣẹ́ ìfarasẹ́ ni pálapàla tí mi lára ọlọ́dà kùjọ bá a mú kó mẹ́ jáyé padà sí dára pípé dáadáa láàmú sí kálí kó ń bí àyídá
gbogbo tá a ṣe kọjá lẹ́sẹ̀ ọlọ́run forí ẹ̀jẹ̀ wa gbàtókù tá a lò láyé ọlọ́run jálò lórí sẹ́yìn méjì jálò lórí ìbàjẹ́ ọlọ́run kọjọ́ nusa láyé kọjọ́ nusa lálùkàmà tó fi asábì jẹ́nu ń dẹ̀ra wala la hawla wala quwwata illa billah rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa adkhilna jannata ma'al abrar ya aziz ya ghafur ya rabbal alamin.